الكتاب فلا تكن في مرية من لقائه وجعلناه هدى لبني إسرائيل وجعلنا منهم أئمة يهدون بأمرنا لما صبروا وكانوا بآياتنا يوقنون إن ربك هو يفصل بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون أولم يهد لهم كم أهلكنا من قبلهم من القرون يمشون في مساكنهم إن في ذلك لآيات أفلا يسمعون أولم يروا أنا نسوق الماء إلى الأرض الجرز فنخرج به زرعا تأكل منه أنعامهم وأنفسهم أفلا يبصرون ويقولون متى هذا الفتح إن كنتم صادقين قل يوم الفتح لا ينفع الذين كفروا إيمانهم ولا هم ينظرون فأعرض عنهم وانتظر إنهم والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba adánibọ́ni ọba alágbára ọba ọ̀gá ògo ọba àṣọ ọba tí ò ní bàbá tí ò níyà tí ò níyàwó tí ò lọ́mọ tí ò sì mú ẹnì kankan lọ́mọ ọba tí ń bẹ láì sí ìpìlẹ̀ fún tí bíbẹ̀rẹ̀ ò sì ní òpin láéláé kò ní kú bèèlè pé yóò jíǹde yóò máa sẹ̀mí gbére tí òpin ò ní sí fún ìsẹ̀mí náà bí bẹ̀rẹ̀ ò sí fún ìsẹ̀mí náà ọba tó dá gbogbo ẹ̀dá tí ń bọ́ gbogbo ẹ̀dá ọba tí ń pàṣẹ lórí gbogbo ẹ̀dá ọba tí àkóso sánmà àti ilẹ̀ àti gbogbo tí ń bẹ àti tí ń bẹ láàrin rẹ̀ tó wà lọ́wọ́ rẹ̀ àfi ọpẹ́ fún Ọlọ́run ọba náà ìkẹ́ àtìgẹ́ Ọlọ́run kó lọ bá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam kọ́ bá wọn rárẹ̀ àwọn sàhábà rẹ̀ àgbègbè àwọn tó ń tẹ̀lé ọ̀nà mà tí ó mú wa títí dijọ́ kẹ́yìn mo kí gbogbo wa ní kíkí Islam yìí tí a fi kíra wa mo sì kí a pé a kú oríire bí Ọlọ́run kó wa jọ sínú ilé rẹ̀ kan nínú àwọn ilé tó ní lórí ilẹ̀ ayé mọ́ṣáláṣí ilé rẹ̀ ní wa anna al-masajida lillah gẹ́gẹ́ sísọ ní suratul Jinn pé gbogbo mọ́ṣáláṣí tó Ọlọ́run bá ní í ṣe àwọn ilé tó tóbi ńláńlá ilé tí ń bẹ lásọ̀rọ̀ òkè l'Àbújá ilé tí ń bẹ ní olówó kékeré n'Íbàdàn àwọn ilé tí wọ́n rí bẹ́ẹ̀ yẹn lọ Ọlọ́run fi wọ́n ti sọ́dọ̀ ara rẹ̀ ṣùgbọ́n àwọn mọ́ṣáláṣí Ọlọ́run fi sọ́dọ̀ ẹ̀kọ́ lónìí ẹni tọ́lọ́ ń bá kójọ sínú ilé rẹ̀ tẹ́kọ̀rọ̀ rẹ̀ náà ní tó ń jókòó sọ mbẹ́ wọn kó oríire o adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tí ó kó àjọ sí jókòó táwa ní Central Mosque ìlú Ìbàdàn lọ́jọ́ àbá ní àsìkò tí a wà yìí tọ́lọ́ ní kí àjọ jókòó
níbi ìdánilẹ́kọ̀ọ́ ìgbàdégbà tí Federation of Ahlus-Sunnah in Nigeria máa ń ṣe tí à ń jókòó ìkan rẹ̀ ní òní látànáwá títí di òní láìpẹ́ tí mi ó tún wáyé Ọlọ́run kó gbàlẹ́sìn fún wa. ọ̀rọ̀ Islam òun ló ní kí n wá sọ ọ̀rọ̀ pa nípa al-hakim wal-mahkumun, the ruler and the ruled, àwọn tí wọ́n ń pàṣẹ lórí àwọn èèyàn tọ́lọ́run fi sípò agbára ipò ọlá, àti àwọn tí wọ́n ń pàṣẹ lé lórí tá ń ṣèjọba lé lórí. Kí ni ojúṣe àwọn tá ń ṣèjọba? Kí ni ojúṣe àwọn tí wọ́n ń ṣèjọba lé lórí? Ó wà nínú ọ̀rọ̀ yìí, àsìkò tá a sì ní òótọ́ nǹkan ní ti ń bẹ lórí àwọn àyà tọ́lọ́run kó jọ sínú Suratul Naml fún Ànábì Sulaiman alayhi salatu wassalam. Ó ti jẹ́ ẹ̀kọ́ fún wa wípé ẹni tí ó darí, tí ó rí darí yìí ṣe, tí ó bọ́ lọ́wọ́ pàdé eré lálùkìyàmà, ó nídìí kó láwọn òròyìn kan lára tó lásìkò káwọn òròyìn yẹn wà lára ẹ̀. Àwọn òròyìn wọn ti kà nínú àwọn àyà fún àtàgbọ́ nìsín. Àwọn tí wọ́n ń pàṣẹ lé lórí, kí ni tó kan àwọn náà? Díẹ̀ rẹ̀ wà nínú àwọn àyà tí wọ́n ti fà yìí. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ pẹ̀lú wípé nínú Islam ẹni tí ó bá wà nípò olórí, tí ó jẹ́ olórí, tí ó jẹ́ olórí, tí ó rà rẹ̀ sí Ọlọ́run, tí ó rà tìlẹ́yìn rẹ̀, tí ó rí ìjọba ṣeere, tí ó rí Ọlọ́run láyé, tí ó rí lálùkìyámà, ìròyìn àkọ́kọ́ tí wà lára ẹ̀ ní al-imanu billah wa bima amara Allahu ta'ala bihi an nu'mina bihi. Ìgbàgbọ́ òdodo nínú Ọlọ́run ọba tó lára ẹ̀ ga al-iman. Èyí tó nú ọ̀pọ̀lọpọ̀ èèyàn lórí ilẹ̀ ayé lónìí, pàápàá jùlọ àwọn tó wà ń kó leadership, àwọn olórí, pàápàá jùlọ láwùjọ wa ní Nàìjíríà, specifically nílẹ̀ Yorùbá, pàtàkì jùlọ ní tilẹ̀ Yorùbá ń bẹ. Èmi kí ọmọ Yorùbá ọmọ dáyé, yóò mọ dọ̀dọ̀, yóò mọ di géńdé, yóò mọ di baálé-ilé, yóò mọ di abilékọ, yóò mọ di bàbá ọmọ, yóò dàgbà, yóò di gbogbo nǹkan, kò ní mọ Ọlọ́run tọ́lá rẹ̀ ga bèlè pé yóò sìn. Ìyẹn lọ kankan láwùjọ wa nílẹ̀ Yorùbá. A máa rí àwọn èèyàn tí wọ́n bí ní mùsùlùmí lórúkọ mùsùlùmí, tí wọ́n máa dàgbà lórúkọ Islam lórúkọ mùsùlùmí, tí wọ́n ò ní gbọ́ Ọlọ́run gbọ́, bèèlè pé wọ́n sẹ́lọ̀, bèèlè pé wọ́n máa níbi Muhammad sábì wọ́n ṣe súnà rẹ̀. Gbogbo orú àwọn èèyàn tí ó bá sí gbàgbọ́ òdodo fún nínú Ọlọ́run, wọn à lè má bá a ṣe kọnu Ọlọ́run mọ́ tá a bá ń ṣe, torí wọn àgbàgbọ́. Kò ní í sí ìrònú pé ń bọ́ lọ́hùn pàdé nínú tí wọ́n máa ń ṣe, torí téèyàn ọ̀mà tí ó gbà kò rọrùn fún kọ́ ọ̀rọ̀ rẹ̀ kàn. Ẹ máa kọ́ ọ́ lálejò, yóò dáná oúnjẹ àlejò mọ́ ní oúnjẹ tó fẹ́ ṣe pé tá àlejò bá dé kó lè ní nǹkan jẹ. Ẹni tó bá mọ Ọlọ́run, kánsẹ́lọ̀ lásán ló fẹ́ ṣe ni o, chairman local government ló fẹ́ ṣe ni o, member house of assembly state ló fẹ́ ṣe ni o, member house of representatives Abuja ni ń lọ ni o, ó fẹ́ di senate member ni o, yóò di governor àbí yóò di president. Tó ẹ pé ní tó mọ Ọlọ́run ni tó sì ń sin lọ́hùn tó gbọ́ lọ́hùn gbọ́, preparation rẹ̀ fún pé tí mo fẹ́ ṣe yìí tí n bá rí ṣe tó mi bá tẹ̀ ẹ́, ṣé ò ní ṣokùnfà ìparun fún mi lọ́dọ̀ Ọlọ́run láyé tàbí kíámà, yóò ti di mẹ́rù rẹ̀. Ẹni tó mọ Ọlọ́run tó gbàgbọ́ tí ń fi ìbá pàdé kún ìrònú ẹ̀, tó bá fẹ́ lọ àyè kan nínú àwọn àyè ipò òṣèlú, àbí wọ́n fẹ́ yàn sí tá a dìbò fún, wọ́n fẹ́ fi ṣe commissioner, wọ́n fẹ́ yàn ní adviser, wọ́n fẹ́ yàn ní minister, yóò rò mọ́
wípé ṣé n tó ń fẹ́ gbà yìí àbí n tó ń fẹ́ torí bọ̀ yìí ṣé ò lè ṣokùnfà ìparun tayé àti ìparun àlùkìyámà tí o sọ àrẹ yìí púpọ̀ láti ṣàlàyé ìparun tayé nbẹ́nbẹ́ ìparun tàbíkàmà nbẹ́nbẹ́ tó ń bá tẹ́lẹ̀ sí i tọ́lọ̀ tó ń bá ṣeré tọ́lọ̀ ń bá ń bínú sóun taalẹ̀ náà tọ́lágbára àti gbà ó ń lẹ̀ lọ́wọ́ rẹ̀ tí òfin níjà òníyà kò sí mùmínì yóò ní yẹlẹ́mì yẹn nìkan kọ́ tọ́lọ̀ wà lórí ipò tọ́lọ̀ máa gbé débẹ̀ torí ìgbàgbọ́ rẹ̀ náà ọlọ́ àti pé wọ́n jábọ̀ ọ̀sẹ̀ ń fọlọ́ níjọ́ kẹ́yìn ìgbàgbọ́ ẹ̀ ń bẹ nínú accountability al-hisab yawm al-qiyamah ìgbàgbọ́ tó nìyẹn yóò ṣokùnfà yìí pé táwọn ẹgbẹ́ bá ń kówó ní billions máa ń kó ní Nàìjíríà lónìí kọ́dà tí wọ́n ti ya ọ̀hànà owó jíjí nígbà tí wọn ò ní kó àbíkà wọn ó kó o lálùkìámà tẹ́tí bá dé bi trillions ní ìsìn wọ́n ti ń jí trillions tọ́ba náwó sí nǹkan tí iṣẹ́ tọ́ rẹ̀ nínú owó tí ń bẹ lápò ìjọba tí ń darí yóò ka owó yẹn kó padà pé ọwọ́ ẹ̀ ọ́ sọ̀rọ̀ ǹjọ́ ọ̀dàjọ́ ní tó ń fi mú ní tó jẹ́ tẹ̀tọ́ òun àti ní tí ì sẹ̀tọ́ òun àwọn oríkèé ara tó kọ́ ọmọ ẹ̀ jẹ́ ẹlẹ́rìí ọwọ́ lórí ní tó ń fi ṣe yóò da ẹ̀tọ́ ìjọba yẹn yóò dalẹ̀ padà ẹ̀yin falápẹ̀jùwe kékeré kan iṣẹ́ tí ìgbàgbọ́ òdodo máa ń ṣe nínú Ọlọ́run lára àwọn èèyàn tí wọ́n bá dé ipò agbára Muritala Rahmat Muhammad gọfúrọ̀lá lahu dhanba wa rahimahullah ọlọ́ba àforí ẹ̀ṣẹ̀ jìbá akẹ́ Muritala Rahmat Muhammad late and former head of state Nigeria ní 1976 lọ́jáde láyé February 1976 àbí February 13 kọ́ni wọ́n pa owó tó rí lójú ogun Nigeria Biafra war lójú ogun Biafra owó tí táwọn tó jẹ́ commanders ojú ogun rí tí wọ́n pín láàrin ara wọn tá a bá dé gbòòrò Kánò wọ́n ń pè bìkan ní Gida Muritala ní Kánò lórí ìta ni o tẹ́ ẹ̀ bá wọ ìlú Kánò láti Kaduna oríta títí tẹ́ ẹ̀ bá bọ ẹsẹ̀ forí sọ kéèyàn tó yà sọ́nà bí UK àbí tó yà sọ́nà Bata àbí tó máa lọ sí Birni straight oríta tó forí sọ báyìí left hand side oríta òun Kwankwaso gómìnà Kánò sì ṣe bridge síbẹ̀ ní ṣe flyover bridge ńlá àfa àwọn bridge àgbàyanu ọ̀nbẹ Kánò báyìí bridge abẹ́yẹfò ní pàápàá abẹ́yẹfò gidi bridge olóko méjì fọkọ̀ tí ń lọ olóko méjì fọkọ̀ tí ń bọ̀ bíríìjì ńlá àfa tí gbogbo ọkọ̀ tó ń bẹ lórí ayé lè rìn lórí ẹ̀ bíríìjì tí wọ́n pẹ́ǹtẹ̀ ní ọ̀dà white and red tí wọ́n ṣe gílóòbù tí ń dẹkọrétì títì lálẹ́ tẹ́bàtà tí wọ́n ṣe sí dédé bí sọ́kọ̀ kọ̀ọ̀kan wáyé lọ lórí ẹ̀ tẹ́pẹ́ lálẹ́ tẹ́bàtà ló bẹ̀ báyìí ẹ̀ rò pé wọ́n ṣe ìyàwó lọ lójú aago kan ní àgbẹ̀bá tó rí pé bíríìjì rẹ̀ dábẹ́ bí ní ó ṣe tàn yìnyín lórí ẹ̀ àwọn bíríìjì là ń bẹ ní Kánò lọ́wọ́ báyà fa àti mí ìtàn ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ní NNDC quarters níwájú NNDC quarters wọ́n ṣe bẹ̀rẹ̀ báyìí ní flyover mi ní Kánò ilé ńlá ti bẹ̀rẹ̀ wọ́n sì àjà méje ni 7-story building ní Muritala lọ́kọ̀ níjọba mẹ́ta àdórí ìjọba Nàìjíríà ọ̀sẹ̀ tó tẹ̀lé ló gbé léun fún Nàìjíríà kó owó Nàìjíríà ló ń fi kọ́ kì í sọ́wọ́ owó Nàìjíríà mo fi kọ́ ilé kì í sọ́wọ́ oṣù mi ilé náà di ilé ìjọba padà. ìgbàgbọ́ rẹ̀ nínú Ọlọ́run ìgbàgbọ́ rẹ̀ nínú káàbà pàdé lẹ́sẹ̀ ó gbèjì iná rọ̀ bíbá kára bí ń bèrè sọ táàjà bọ́ ṣe wà fún ìgbàgbọ́ rẹ̀ nínú pé tọ́ba yẹ béèrè lọ́ọ̀mọ ní ó sì bá ó dìbà ẹni a bá tọpẹpẹ pọ́njọ tá a bá ti tọpẹpẹ pọ́njọ dájọ́ yóò jẹ ìyá ọlọ́jọ́ náà yóò jẹ ní ìyá ni tí a bá béèrè lọ́ọ̀ bí báwo ló ṣe ló kọ́ kíní báyìí tó kọ́ láyé yóò di wàhálà ìjọba ló ní owó ìjọba ni wọ́n fi ṣe ẹ dárúkọ ẹlòmíì láti wọn ti ń ṣèjọba Nàìjíríà bọ̀ lórí ọmọ Nàìjíríà tó bẹ̀rẹ̀ látàyè Nnamdi Azikiwe Ọbáfẹ́mi Awólọ́wọ̀ afa Amadu Bello Sàbákàtà Bàbálẹ́wà tó fi á lórí àwọn tí ń bẹ lórí pẹ́sidẹ́nsì lọ́wọ́ Nàìjíríà lónìí ta ló fowó ìjọba ṣe nǹkan tó dá padà fún ìjọba náà ṣùgbọ́n a rí nínú àwọn tí wọ́n dárúkọ yìí tí wọ́n kọ́ ilé tẹ̀sí ìjọba òdi ọdún mẹ́fà ò lé lára àwọn Tafawa Balewa wà
ilé alámọ̀ Tafawa Balewa gbé ló kú sí ilé alámọ̀ ní ìlú tí jẹ́ Tafawa Balewa ní Bauchi state. Prime Minister gbogbo Nàìjíríà, ceremonial president ní Nnamdi Azikiwe, Prime Minister ló ní ìjọba. Tafawa Balewa ṣe ìjọba láti 1960 sí 1966. Ilé alámọ̀ ojúlé 6 nílé rẹ̀. Mùsùlùmí ni kì í ṣe kèfèrí. Ìtọ́jẹ́ wọn ní kàmábà wọn òòrè pé wọ́n mọ̀ pé àwọn ọjà bọ̀ fọlọ́n lálùkẹ́ àmà. Àwọn tó ṣe premier ní region tí wọ́n yẹ ṣe mùsùlùmí tẹ́jà Yorùbá tẹ́jà Ìgbò ẹ wo ohun tí wọ́n ní láàrin àsìkò ọdún 6 wọn tí gbogbo arí lónìí tẹ́ ẹ lórí àwọn tó ń pè ní saint nù wọn àwọn ọmọ bíi àtọ́ndà bíi mọ̀lẹ́kà lójú àwọn èèyàn ẹ wo ohun tí wọ́n àkwáyà tí wọ́n ní dúkìá pẹ̀lú agbára àjọba pẹ̀lú owó ìjọba ní Nàìjíríà lónìí ẹ wá wọ ẹ tó hẹ́ẹ̀dì gbogbo ìjọba Nàìjíríà Tafawa Balewa fọ́dún 6 kò ní lé méjì ilé yọkùn sórí alámàlẹ́ kò sí tó jẹ́ olùbẹ̀jù pé ó jẹ́ mùsùlùmí tán gbọ́lọ́ ń gbọ́lọ́ tán káwọn bọ́lọ́ ń pàdé lálùkì àwọn. lẹ́yìn wọn làgùn ìrọsì ṣe lẹ́yìn wọn ni gòwà ń ṣe kó tó kàn Murtala láàrin méjì wọn àwọn tó ṣeun kí ni pàfọ́mánsì wọn nǹkan Nàìjíríà wo ni wọ́n kó tí wọ́n dá padà. torí pé ntí jẹ́ kéèyàn ronú pé ntí mo ní kí n ṣe tèmi ẹlòmíì ló ní kí n dá padà fáwọn tó ní kò sí lọ́dọ̀ àwọn ni al-imanu billahi wal yawmil akhir wal hisabu yawmal qiyamah ìnígbàgbọ́ ní Ọlọ́run ìnígbàgbọ́ ní ọjọ́ kẹyìn ìgbà yìí pé ń ta bọ́ ọsẹ mi fọlọ́run wọn ó ṣe sí ohun tí mo gbélé ayé ṣe kò sí lọ́dọ̀ wọn ni ò jẹ́ wọn lè rí ṣe. lẹ́yìn Murtala sígbà tá a wà nínú rẹ̀ ẹ̀ka àwọn tó ti jẹ́ head of state Nàìjíríà ẹ̀ka àwọn tó ti di president civilian president third republic fourth republic tó pé Nàìjíríà fourth republic wọn wáyé ẹ̀ka àwọn tó ti ṣe president performance ìṣèwò ìdángájáwo ìtúniláwo ìrọ̀rùnwó lọ́ba aráàlú látara wọn ẹgbẹ́ àwọn mùsùlùmí sẹ́gbẹ́ kan ẹgbẹ́ àwọn kèfèrí sẹ́gbẹ́ kejì ẹ wo ìjọba àwọn náà kò ti dá èsì tọ́jọ́ mẹ́ta èwo ló rọrùn nù méjèèjì nù àtúnṣe ìjọba létílé èwo ló rọrùn gbogbo ìgbà ni mùsùlùmí ń perform better than ẹni tí kìí ṣe mùsùlùmí bí ìgbàgbọ́ ẹni tó ń ṣèjọba yẹn bá ṣe mọ́ àbí bó bá ṣe tó àtàwọn qualities mi ìtọ́ ẹ̀kọ́ àlá rẹ̀ tá a fẹ́ mẹ́nu bà ni ó ṣe perform wonderfully tó bẹ́ẹ̀ ni ó ṣe ní nǹkan ṣe dáadáa tó. System wa rotten, the system is corrupt and rotten kò sí èméjì mẹ́ system yóò da tó pé man-made system ni not Islamic system man-made system ni wọn ò tẹ̀lé Quran wọn ò tẹ̀lé Sunnah níbi ọ̀sán wọn ò tẹ̀lé fiqh Islami all rot all corrupt fine but nǹkan tí ọ̀ da ẹnìkan máa débẹ̀ tí ó tọ́ ẹ̀sìn tó da ẹni tí ọ̀dà ẹnìkan máa débẹ̀ tí ó tọ́ ẹ̀sìn tó da ẹ̀yẹ kí n má pèjú kékeré kan wá iṣẹ́ àwọn oní yunifọ́ọ̀mù pàápàá jùlọ ṣe ọlọ́pàá ọgbàjúmọ̀ pẹ̀lú ntọ́pọ̀lọpọ̀ èèyàn mà fún pé ìbàjẹ́ tọ́pọ̀ mẹ́mẹ́ tí wọ́n fi yunifọ́ọ̀mù yẹn ṣe ní ìrẹ́ èèyàn jẹ ní ìsàkóso yàn ní ìfìyàjẹ láì nídìí ìgbẹ́mí èèyàn gbà mí nítorí owó pọ́ọ́kú tó ń tọ́ ní fi sàtìfílẹ̀ àtàìmọye nǹkan míì tọ́ hàn bí ntọ́pamọ́ ṣùgbọ́n bó ṣe burú tọ́ yìí à ń rí ẹ̀ tó di DPO station tẹ́pẹ́ tó wà lọ ọdún kan nù station wọn ò lè tiẹ̀ mọ́lé fún 24 hours lábẹ́ ẹ̀ lè rí ọ̀kadà rẹpẹtẹ nù station tó bá head ẹ̀ lè rí àwọn drivers riders ọ̀kadà rẹpẹtẹ tí wọ́n mọ̀ gbá yàn nítorí pé kò fàyè gbá kí ni wọ́n ń ṣe bí wọ́tà dé dúnyà kí ló dé tẹ̀ sí sọ̀kọ̀ kí ló dé sí sọ̀kadà wọn kí ló dé tẹ̀ dídà jẹ́ mẹ́yàn nítorí pé ìfẹ́ jẹun. My friend, release all those vehicles. Release all those motorcycles. I don't want to see anything in this compound anymore. Without taking cover from anybody. Ìka ti ṣe ló gbèrè kọjá rí obìnrin station ọ̀dọ̀ tiwa lọ́nà olùlọ́yọ̀ ọmọ Hausa kẹtì dp mbẹ mo ò jẹ́ ọlọ́dún kan àwọn tí wọ́n ṣẹ́ra bẹ́ẹ̀ gan máa ń ṣépè lójú títì ni yọ ga burúkú sí oníjà rówó. àwọn èèyàn ti di commercial of police perform wonderfully
tẹ́pẹ́ iṣẹ́ tẹ̀yìn rò ìpẹ́ ń bá ṣe bóyá ni òní wọ náà wọ́n sì ṣe tẹ̀yìn rò ìpẹ́ ilé ọmọ àlùjánnà lé ńlá yẹsọ alálùkù. Individuals afradu ẹnì kọ̀ọ̀kan ó lè sọ ntọ́ da di ntí ọmọ da sí ó lè sọ ntọ́ bàjẹ́ di ntí ọ̀dà pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run tí gbàgbọ́dọ̀ bá ń bẹ nú ẹ̀ tó sì gbà pé wọ́n jábọ̀ fọlọ́run tó wá ṣiṣẹ́ kárakára lórí ẹ̀ wọ́n á máa yí ntí ọ̀dà padà sí ntọ́ da kọ̀sáyé tó nǹkan ìmọ̀ nìjẹ́rù ìwọ̀n àkọ́kọ́ fún ẹni tí ó bá rí nǹkan ṣe tí ó rí ìjọba ṣe tí ó wẹ̀yẹn kẹ́ńkẹ́ń tí ò ní di ọ̀daràn wájú Ọlọ́run lálùkẹ́ yá mà táwa yóò sì wọn fọlẹ́ pé kò tó kù láyé yọ kọnu Ọlọ́run máa ti ń ṣe ni ẹlẹ́ẹ̀kejì ní alẹ́ ẹlẹ́mù tá a fà wá fi bẹ̀rẹ̀ àwọn àyàtọ̀ ké gangan fún wa lónìí ọ̀rọ̀ anabi Dawuda àti anabi Suleiman aleyhi salatu wa salam àwọn àyàtọ̀ lọ́n sọ̀kalẹ̀ orí wọn ò náà fi bẹ̀rẹ̀ ilmu sì ni tọ́lọ́n fi bẹ̀rẹ̀ àwọn àyà yẹn ìmání. anabi Dawuda àti anabi Suleiman sèré aleyhi salatu wa salam bàbá àtọ́mọ ama wọn lánàbí Ọlọ́run òjíṣẹ́ Ọlọ́run lókè yẹ̀pẹ̀ ayé nígbà ayé wọn àwọn ànábí Ọlọ́run òjíṣẹ́ Ọlọ́run lókè yẹ̀pẹ̀ ayé tọ́lọ́run máa dá wọn lọ́lá tó fi ẹ́sìkò agbára wọn jẹ ọba àwọn àfọ onítàn Islam wọn léèyàn mẹ́rin ló sọba lórí gbogbo ilẹ̀ ayé tíjọba rẹ̀ ṣèjọba region kan country kan continent kan non-continent ayé ìgbà wọn gbogbo lẹ́tẹ̀yàn gbé lórí ayé wọn bẹ̀rẹ̀ àwọn èèyàn tí ń bẹ láyé gbà ń bẹ lábẹ́ ìjọba wọn ni èèyàn mẹ́rin ni lórí ayé lónìí kò sẹ́ni kankan tí ń ṣèjọba anywhere in the world tí ìjọba pé gbogbo ẹni tí bẹ lórí ayé abẹ́ ìjọba rẹ̀ lọ́wọ́ country kankan ló president yẹ so ń gba ayé gbàtà ń wí èèyàn mẹ́rin jọba lórí ayé tẹ́pẹ́ ìjọba àwọn ìjọba kárí gbogbo ayé ni Ànábì Suleiman alẹ́ sànjẹ́ kan mẹ́ bàbá rẹ̀ ṣe kan mẹ́ ọba bàbá rẹ̀ lóòótọ́ Ànábì ọ̀rọ̀ òjíṣẹ́ Ọlọ́run ni àmọ́ èyí sọ bá tọ́ kárí gbogbo ayé ńjọ́ náà tọ́ mọ́ lójú tí bàbá lọ kọ́lọ̀ yẹ kí ẹsẹ̀ àwọn ọmọ wa náà ju àwa náà lọ ìmọ̀ wọn wọ́n náà jẹ́ ojú tiwa lọ dáadáa wọ́n náà jẹ́ ojú tiwa lọ Ọlọ́run jẹ́ wọ́n dínkù lẹ́sẹ̀ ju tàwa lọ kọ́lá la hawla wala quwwata illa billah àtàwọn ọmọdé ma wa. Ànábì Suleiman ọba tọ́ka ní gbogbo ayé ni tí ọ̀sẹ̀ tí o sì lábẹ́ ìjọba rẹ̀ ìyẹn làwọn àyà tí wọ́n kélé ẹ̀ka ìpè wà lákèésì lọ síbi pé ẹni tí ń bẹ lórí ìjọba tiẹ̀ ń bì kan tí ó sì mọ̀ pé àwọn kan tó ń bẹ ń bì kan tí ìjọba tó wò tí ì dé ìkànnì àwọn ọmọ ogun tó lọ ń kójọ fún ọyẹ Húdà òun ló kúrò láàrin àwọn ọmọ ogun tó fò lọ torí ìlú mi kan tí ìjọba ọ̀gá àti òtí ìdébẹ̀ tó ìjọba yẹn sì ń bẹ lábẹ́ obìnrin tóbìnrin sì ní ọlá nínú ìlú rẹ̀ tó ẹyẹ ń fojú rí Ànábì Suleiman ṣàfẹ́kù rẹ̀ láàrin ọmọ ogun tí ń bẹ pẹ̀lú ẹ̀jọ́ náà àlùjànnú bẹ́ẹ̀ ní ọmọ ogun yìí àwọn èèyàn bẹ́ẹ̀ ń bẹ̀ wà tọ́yìn àwọn nǹkan abìyẹn bẹ́ẹ̀ nú ẹ̀ tẹ̀yẹ Húdà jẹ́ kan bẹ́ẹ̀ òun wá darí dé Ànábì Suleiman ti lélẹ̀ ẹ̀pítọ́ adé òun ọ̀jẹ̀ ní àti òde koko àbí kò ń dúnbù rẹ̀ àfi tó bá rí àwa wíwí ọjà bisu tọ́ni mu bìn tó bá rí àwa wíwí tí ó wọlé lórí pé kí ni ó mú kúrò láàrin wọn láì gbà yàn dákó tó lọ ṣùgbọ́n gbàtẹ́ yẹ èdè ó ní mo ti mọ ń tọ́ ọmọ mo ti rí n tó rí ìlú Sábà yìí mo ti ń bọ̀ yìí ìlú Sábà yìí ní tí mo sì fẹ́ sọ pa ìlú Sábà yìí tí mo lọ yìí bí nàbà ń yẹ kẹ́yìn information tó dájú ni o kì í ṣe wrong information ní tí mo rí tó dájú ni o sórí ń bá mo dé ìlú Sábà yìí ìlú náà obìnrin lọ́ba bẹ̀ wọ́n ó ti àti mú kó lè ṣe gbogbo nǹkan. obìnrin lọ́ba bẹ̀ gbogbo nǹkan ni wọ́n fún àwọn afọ́nítàfàṣẹ́ rẹ̀ wọ́n á ní ntọ́lọ́ ń fẹ́ fún wà ó ti àti mú kó lè ṣe ní ntọ́lọ́ ń fẹ́ fún torí ntí òfun ìbẹ̀ lọ́dọ̀ Ànábì Suleiman alayhi salam ṣùgbọ́n yẹyẹ ìtọ́fojú rí kò sí tóbi yóò ní ọba àlú yìí ó ní. lára nǹkan tí mo rí ni wàhálà ha arshul azim ọwọ́ ní ọ̀gá ọlọ́lá kan ó tóbi pọ̀ ntẹ́yà ń fi ròyìn ẹ̀ orí pé tiẹ̀ tó ń lò gan kò tó ti ọba tí mo rí bó o sì kàǹkà tó yìí ntó ń lò tó tiẹ̀ àmàlẹ́bù tó ń rí ibi tó ti ń bọ̀ yìí
ó ní pé ọba yìí obìnrin Balikisi lórúkọ rẹ̀ òun àtàràlù oòrùn náà forí balẹ̀ fún dípò Ọlọ́run oòrùn wọn sì dípò Ọlọ́run ẹyẹ nílà àkàyè pé ẹ bá ń sin tọ́lọ̀ ń dá òpè ní afọ́fúngbẹ́mu ní aláìlọ́pọlọ ni ẹyẹ nílà àkàyè rẹ̀ tọ́pọ̀ ìyò nílà àkàyè ẹyẹ mọ̀ ká lébù ńlá ní kéèyàn máa ń sin tọ́lọ̀ ń dá káfọ́lọ́ ń lẹ̀ tọ́ dá gbogbo kankan máa sìn ẹyẹ ọsọ bẹ́ẹ̀ fọ́gà rẹ̀ àlébù tó ń rí lu bọ́ọ̀lù sílẹ̀ lọ́la tó orí pé mo sin ọba tó dá wọn ní tọ́lọ̀ ń dá ti ṣe òrùn ni wọ́n ń sìn. èṣù ló ṣe iṣẹ́ ẹbú wọn tá ń ṣeun ká máa sin nǹkan mìíràn sọ́rọ̀ èṣù ṣe lọ́sọ̀ fún wa èṣù ni òun náà ní í ṣe òòṣà ẹbọ Ọ̀ṣun Yemọja Orò Ṣàngó eégún gbígbé Òkè Ìbàdàn bíbọ àti gbogbo òranù tó lóka kò ń ṣe lórí ayé lásìkò tá a wà nù rẹ̀ yìí ló ṣe lọ́sọ̀ fáwọn èèyàn ó ṣe ìbàjẹ́ lọ́sọ̀ fáwọn èèyàn lábẹ́ àwọn ìjọba tí mẹ́ta yìí tọ́mọ èèyàn di tí wọ́n mú ẹ̀jẹ̀ rẹ̀ bígbà tá à ń mu omi tọ́mọ èèyàn di tí wọ́n ṣe ẹran rẹ̀ jẹ inna lillahi wa inna ilaihi raji'un yẹn pa ilé burú tó báyìí lójú wa láì tí kò láyé tẹ ọmọ èèyàn di tí wọ́n ń kun bígbà wọ́n ń kun ẹran tẹ́sí ń ta pásá ọmọ ẹ̀dẹ́ nìyà ní gbogbo òlu tó lóko àfi tásì yorùbá tí ì tu tìbàdàn ti tu tí ò tí ì tu tán wọ́n tún fa gbára di tìbàdàn náà lọ́wọ́ pé ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ orí ẹ̀ mà níbi ìbàjẹ́ ọwọ́ hàn lẹ́wùdè tí wọ́n sáyà kókó ọ̀nà kì í sọ́lọ̀ bí ìgbà wọn ò ní pàdé ọlọ́dẹ́sẹ̀ pé bí ìgbà wọn ò ní kú torí àti dórí ipò torí àti rìtẹ́ ipò tí ń bẹ lọ́wọ́ ẹni kọ́ mọ́ bọ̀ lọ́wọ́ ẹni torí ká lè wà kó agbára láéláé wọ́n sọ mí èèyàn tí tẹ́ fi ń gún ọ̀sẹ̀ wọ́n sọ mí èèyàn tí wọ́n ń ṣe jẹ bẹ́ẹ̀ sì ni tọ́lọ́ fún ìyá ọgbà lọ́wọ́ wọn wọ́n fi àbí wọn kọ́ ta ló fún lànà tí ọgbà lọ́wọ́ ẹ béèrè pé yóò fẹ́ nìkan lónìí kò ní gbà lọ́wọ́ ẹ. wọ́n ti sẹ́yìn kúrò lọ́nà tọ́lọ́wọ́n fẹ́ wọ́n á máa nà ìmọ̀ ọ pàtàkì pọ̀ fún leaders ìmọ̀ ẹ̀sìn tó ẹ pé ìpìlẹ̀ rẹ̀ ó ní àtàwáhìd kò sí ti jẹ́ mẹ́sìn tí a bá ti sí tàwáhìd ìmọ̀ Ọlọ́run lọ́kàn lákọ́kọ́ gbogbo ohun ti jẹ́ mẹ́sìn tó ẹ pé ó ní dáwà àwọn ànábì Ọlọ́run dáwà tó tàwáhìdíyà ní dáwà àwọn ànábì Ọlọ́run alayhimu salatu wassalam tọ́lọ̀ ń sọnù sọ́ọ̀ tọ́pọ̀ rẹ̀ pété nù Kùránì ìmọ̀ Ọlọ́run lọ́kàn àwọn ànábì Ọlọ́run wá pépè fún òfin dé lẹ́yìn ìmọ̀ Ọlọ́run lọ́kàn lórí ilẹ̀ ni odidi ọdún bẹ wàrà mi sáyẹn pépè lórí ìmọ̀ Ọlọ́run lọ́kàn nìkan kámẹ́dógún pọ̀ Ọlọ́run ní Mẹ́kà Mukarrama kí kótó lọ sí Al-Isra wal Mi'raj kótó lọ sáwọn kótó gbàrún wa lọ́dún kẹwàá lẹ́yìn títí ń jíṣẹ́ odidi ọdún mẹ́wàá lọ́lọ́run fi ń sọ àwọn àyà kalẹ̀ lórí al-imanu billah wa wahdaniyatihi wa adamu shirki ma Allah ìgbọ́lọ́ngbọ́ ìmọ̀láso àìmú nǹkan mímá ọdún mẹ́wàá làwọn àyà fi sọ kalẹ̀ lórí ẹ̀ lẹ́yìn ọdún kẹwàá tàbí sàṣẹ ń jíṣẹ́ lóòótọ́ ni pé wá sí sánmà gòkè wá tí wọ́n fún un wákàtí márùn padà sórí ayé tí bu amọ̀tán rẹ̀ nítorí ìbẹ̀rẹ̀ tó kó tó parí sí márùn. dáwọ́ àwọn ànábì Ọlọ́run wọ́n rà kọ́ bá afẹ́fẹ́ kulli ummatin rasulan. Suratu Nahali nù Quran chapter 16 sura kẹrìndínlógún aya kẹrìndínlógójì verse 36. gbogbo òjíṣẹ́ Ọlọ́run òun náà òjíṣẹ́ Ọlọ́run sí gbogbo àlè umma èyí táwọn òjíṣẹ́ Ọlọ́run sì wá jíṣẹ́ rẹ̀ lórí ilé ayé ni pé àní ibudullah wọ́n ṣe tàbí ibùtọ̀ ọ̀gùn ẹ máa sin Ọlọ́run nìkan ẹ jìnnà sí gbogbo nǹkan mi tán sí ẹ̀yìn rẹ̀ dáwà tó tàhídíyà ní dáwà àwọn ànábì Ọlọ́run wọ́n lọ kọ́ra sani Nuhan ila qaumi an anzir qaumaka min qabli an ya'tiyahum adhabun alim ìdáwà tá a níbi inú kọ́kọ́ sí lórí ilé ayé òun náà ní imani ẹ̀sìn náà nìkan àní ibudullah wattaquhu wa ati'uni àyà kẹta suratu Nuh Quran ṣe 71 verse 3 sísìn lọ́yìn nìkan náà ni ìmọ̀ wà ní ìpìlẹ̀ rẹ̀
ìmọ̀ nípa ìjọkànṣọ́ Ọlọ́run, ìmọ̀ nípa pé ònìkan lọ́tọ̀ láti jọ́sẹ̀ fún, torí pé ònìkan sọ lọ́dá gbogbo ẹ̀dá tí ń dá tọ́jú gbogbo ẹ̀dá tí ń bọ́ gbogbo ẹ̀dá tí ń dá ní gbogbo ẹ̀dá. tó fi jẹ́ pé èdè kèfèrí ní káwọn kọ́lọ́n tí wọ́n ń gbà kóso báyìí, ọwọ́ tala kóso wà tẹ́lẹ̀ kọ́lọ́n tó máa gbà. kí ló dé káwọn bá wọn ṣèdè tí ń sọ nù lé ìjọsìn fún nǹkan mi yàtọ̀ sọ́lọ́run, Ọlọ́run ti ń gbà kóso, ọwọ́ tala kóso wà tẹ́lẹ̀ kọ́lọ́n tó máa gbà lọ́wọ́ ẹ̀. ta ló ní ntẹ́ ẹ̀ ń rò pé àkóso ń bẹ lọ́wọ́ ẹ̀ àti ntó ní kọ́lọ́n tó máa gbà lọ́wọ́ ẹ̀. lillahi mulku samawati wal ardi yakhluqu ma yasha. òun ló ní gbogbo ọlásán àti ọwọ́ ńlọ́wọ́ inú sátú sùrọ̀ láyà wa sura 42 àyà 49 sura kejìlélógójì àyà kọkànléláàdọ́ta. Ọlọ́run tó la rẹ̀ ga yìí ẹ fi dẹ. Ọlọ́run tó la rẹ̀ ga inú sọ́tọ̀ Al-Imran sura kẹta Kùránì àyà kẹrìndínlọ́gbọ̀n àyà 26 ó ní kúlì Allahumma malikal mulki. Òní máa sọ ẹni tó bá fẹ́ dá lágbára ẹ̀ àbí òní máa yẹ ká ẹni tó bá fẹ́. Ọwọ́ rẹ̀ nìkan ni gbogbo dáadáa wà, ọwọ́ rẹ̀ nìkan gbogbo oore wà, gbogbo tí ń jẹ́ dáadáa yàtọ̀ kẹ́mọ́ ọwọ́ Ọlọ́run nìkan ló wà. dájá jùlọ ọlọ́ọ̀bá lórí kápá ni alágbára lórí gbogbo nǹkan. Ọwọ́ tàdàkóso àtẹlẹkẹ ní kọ́lọ́hún tó gbà èdè kèfèrí. ẹjẹ́ àgbàdúrà sọ̀rọ̀ náà èdè kèfèrí. ẹjẹ́ àgbàdúrà sọ̀rọ̀ náà ọ̀ gbàdúrà kí ni sẹ́tọ́ lọ́hún ṣe. ebe yẹn ọ̀ sàdúrà lọ́lọ́ ni màá gbà ẹjẹ́ àgbàdúrà. ìgbà yẹn bá ti àgbà ẹ̀ nídìí kí lẹ tó sẹ́yìn sọ pé kí wọ́n fún yín kankan sẹ́yìn ti gbà fúnra yín. kálákálá tó kà kún wí torí pé wọ́n ń wí nínú àwọn ilé ìjọsìn kèfèrí ẹ̀yin náà bá sọ déédéé tí. Al-ilmu nínú Suratul Baqarah sura kejì Kùránì nínú Suratul Baqarah àyà 249 rẹ̀ àyà igba ó lé mọ́kàndínláàdọ́ta verse 249 torí pé a fẹ́ dínkù ní o tá a bá fẹ́ dínkù àyà 245 láti bẹ̀rẹ̀ nígbà tí ń sọ̀rọ̀ àwọn ọmọ Ísírẹ́lì àti yíyan ọba lé wọn lórí tẹ́gbà bí àṣẹrẹ̀ wọn ó ti lo ogun tí wọ́n lọ fèsì Jálútà nígbà tí. ànábì wọn àgbà náà alayhi salatu wassalam ń sọ fún ọ pé Ọlọ́run ti yan Tọ́lútà lọ́ba lé ń lórí Tọ́lútà lọ́lọ́run yàn kó jẹ́ ọba ìlú yín yìí tí ó hẹ́ẹ̀dì yín tí ó rúùlù yín tí ó lídìí yín lọ́sọ́gun tẹ̀fẹ́ jà pẹ̀lú ọ̀tá yìí Tọ́lútà lọ́lọ́run yàn ọ̀ya. inna Allaha qad ba'atha lahum Taluta malika qalu anna yakunu lahul mulku alayna. wọ́n bí ànábì ń lérè pé ọ̀nà wo ni ó gbà tọ́ fún Tọ́lútà láti jọba lé àwọn lórí. àwa la lẹ́tọ̀ọ́ sí ká jẹ ọba ju ẹni tọ́lọ́ yẹn fún ayé lọ. torí pé àlùmọ̀ ẹ̀kúrò àlùmọ̀ Yahudiya àlùmọ̀ tó pé wọn ò gba títọ́ pẹ̀lú Ọlọ́run wọn èyí sì tẹríba fún tọ́lọ́run fẹ́ wọn máa ń ṣe òdì kejì tọ́lọ́run bá ní wọ́n ṣe ni. Ọlọ́run yẹn fún yín pé kó jẹ ọba ẹ wá ń béèrè lọ́wọ́ ànábì tọ́lọ́run sọ fún yín tọ́lọ́run sí yín pẹ́ẹ́ni tí wọ́n yẹn lọ́ba rẹ̀ pé kí lọ́lọ́run sì yẹn léyìn fáwa gbàtà wà ń bẹ́ẹ̀ lẹ̀. wàlám. wọ́n ní ẹni tọ́lọ́run yẹn fáwọn yìí táwa lẹ́tọ̀ọ́ sí kájọba ju òun lọ tọ́lọ́run wá yẹn ohun tí ọ̀tọ̀ yìí fún wa ẹbí ni wọn ò fún lówó èkó lówó olówó ní máa jọba ní lójú àwọn báwọn èèyàn ṣe ń ná billions láti jẹ olórí ní Nàìjíríà táwa náà fojú ara wa rí bẹ́ẹ̀ tí ìṣe pé ń wí fún wa nínú tẹlifíṣàn níbi táwọn èèyàn ti ń fi dọ́làsì bíráìbù àwọn tí ó yan ẹni tí ó dìbò
dollars. Wọ́n accommodate wọn sínú hotels, wọ́n fún ẹni tán fẹ́ jẹjẹ, wọ́n fún ẹni tán fẹ́ mumu, wọ́n sì kó thousands of dollars ẹni kọ̀ọ̀kan. Àwa ni ẹ dìbò fún. Tálákà Ọlọ́run ṣùgbọ́n tọ́lá nìyẹn dáadáa lẹ́mìí tọ́lọ́ ọmọ ju gbogbo ẹ̀dá lọ. Ó sì kọ́ fẹ́ lẹ́nu kò ní nǹkan kan tí ọ̀nà. Ọwọ́ Ọlọ́run ìjọba wà. Ìyìn nígbàgbé gbólóhùn kan láéláé ní Àríwá house ní Kaduna. Ìyìn nígbàgbé láéláé ní Àríwá house ní Kaduna ní year 2007. Bẹ́ẹ̀ni l'Àríwá house ní Kaduna. Àwọn tọrọ ń ta àjọ jókòó jọ náà bẹ́ẹ̀ bí àwa méje ni àfẹ́ mi ti jẹ náà wọn á pè wá bá a nù yàrá kan. Èmi ni wọ́n lè sọ̀rọ̀ máa sọ pé dákunjọ ọ̀rọ̀ tó ń sọ máa ń pọ̀ mo sọ pé ó gbogbo àwọn èèyàn máa mo sọ pé ó jẹ́ ìwọ̀n máa gbogbo àwọn tó ń jalè dákẹ́ má wí bẹ́ẹ̀ ma báyìí ni ọmọ wí báyìí ni ọmọ wí. Only my brothers, do you want me to hide my feelings towards those people? Don't you know that they are stealing my money and your money? Don't you know that they are putting us in poverty? If Allah says I'm going to be a president, I'm going to become a president, I become a president. If Allah says I'm not going to become a president, I will not become a president. But I will not hide my feelings towards them. Buhari of yesterday is Buhari of today. Ajiru kọ́ ọ̀rọ̀ akọ̀ kó má dìde ọ̀nà bọ̀ lọ́wọ́. Ọkùnrin mọ̀ ti wí. Alájísà òtítọ́ mo ló tẹ̀sítọ́ ìní ọ̀sọ̀rọ̀ mọ́. Ọ̀fọ̀lẹ́ náà bá mi ti ná dollars. Nígbà Ọlọ́run lóhùn ni wọ́n mú àwọn tá gba dollars náà wọ́n ń tò fún. Wàlá mi ó ta sáàtà mílẹ̀ mẹ́lì. Àwọn ọmọ Ísírẹ́lì sọ fún ànábì wọn. Bẹ́ẹ̀tọ́ olùtàtọ́ lọ́wọ́ yẹn lọ́balẹ̀ àwọn lórí kò lówó. Owó padà fi jọ lórí. Ìdí ẹ̀ fi jọ lórí Ọlọ́run sọ fún àyà yìí ni. Quran chapter 2 verse 249. Gbogbo àdìkà náà dì mú. Níta àfi sọ lórí kì í sọwọ́. Èyí á lè máa ná owó. Níná owó ọ̀pọ̀ nǹkan ní ẹ̀rí lórí pé lágbájá olè ní ọjà. Kò ní self interest ara lò. Because kọ̀pọ̀sí fọmọ ẹ̀dẹ́ yẹn kọ́ fowó oògùn rẹ̀ kọ́ máa ṣe ní bùtùlù. Kọ́ adé bí owó ọ̀fẹ́ wà kọ́ máa kó rọ́pò tó náà jáde. Ọlọ́run afẹ́sì. Ànábì wọn ní dájájọ́ Ọlọ́run sàtọ́ lùtàlẹ́sàlẹ̀ lórí láti jọba fún yín. Wàsáàdà o. Wọ́n lè jésù. Ẹnìkan méjì ònu. Záàdà ó bá sọ̀tàn. Fìlẹ̀ ẹ̀lì wà lè jésù mi. Ìmú la kọ́kọ́ téèyàn ọba dẹ́kun alágbára tí ó sì fi agbára yẹn lóore yóò ní mà ní. Kì í ṣe ma English language, kì í ṣe ma chemistry, kì í ṣe ma biology, kì í ṣe ma physics, kì í ṣe ma mathematics, kì í ṣe ma accounting, kì í ṣe ma engineering, kì í ṣe ma chemical engineering, kì í ṣe ma sociology, kì í ṣe ma zoology, kì í ṣe law. Ayé lọ bàjẹ́ tá a fi ń gbé igbá orókè fáwọn nǹkan tí ò tó nǹkan èyí tí ò tó 1% ìmọ̀ tí ń bẹ nínú Kùránì tààrí wá kàkó bàbàrà tí wọ́n bá wọn pé lágbájá gbọ́ professorship lágbájá professor lágbájá lórí kíní kan yóò àtóbi lójú àwọn èèyàn tó yẹ pé èyí tó sì gba professorship lórí òtò tó ń jẹ́ bẹ́ẹ̀ akọ́dọ̀rí tó ti bẹ́ẹ̀ náà akọ́dọ̀rí. Ebi branches ni ìmọ̀ tí ń bẹ lóde òní ìmọ̀ tí ń bẹ lóde òní tí wọ́n bá pa gbogbo ẹ̀ pọ̀ ń bẹ lórí afẹ́yọkóso mọ́ gbogbo ẹ̀ ẹgbẹ́ yìí náà rí àwọn tíra táwọn àbá ọkọ̀ tí wọ́n fi medicine dára nínú tíra tí wọ́n fi biology dára nínú tíra tí wọ́n fi mathematics dára nínú tíra tí wọ́n fi accounting dára nínú tíra ẹ̀yọ̀ kan gbogbo mọ̀ ní wà nù ẹ̀. Ẹ sọ ìmọ̀ kẹ́tí ń bẹ lókè yẹ̀pẹ̀ tán kọ́ ní universities lórí ayé tí o sì mọ̀ dùn fatawa Ibn Taymiyyah and beyond the tán kọ́ lórí universities tí wọ́n mọ̀ universities wọ́n bẹ̀rẹ̀ mọ̀ dùn fatawa Ibn Taymiyyah nìkan. Baba ẹ ṣe sùúrù ọ̀rẹ́ mi pàtàkì tí a tó fatu Ibn Qayyim tó fà mo fẹ́ sọ nǹkan kan fún àwọn àfa ẹ má ròyìn pé àwọn doctors àwọn professors àwọn nǹkan kan ní wọn ní màtọ́pọ̀ ìmọ̀ kékeré wọn mà nǹkan kan bẹnu tí a tó fatu ta ló ma orúkọ tó fà délẹ̀
Tuhfa Ibn Qayyim al-Jawziyya tí a ti jẹ́ tó bẹ́ẹ̀ pẹ̀lú Tuhfa ta ló sọ orúkọ ìdílé Tuhfatu Mawdudi bí kíni bí ahkami Mawludi tí a tó ṣe nípa ẹ̀bùn Ọlọ́run kó fún ni lọ́mọ àtìdájọ́ bá a ṣe é ṣe ọmọ tó fún ni. nínú tírà yìí Ibn Qayyim sọ láàrin méjì nínú fọ́sùlù rẹ̀ ó ní tí ọmọ báyìí wáyé lóṣù bẹ́ẹ̀ jọ gẹ́rẹ́gẹ́ tí wọ́n lóyún ẹ̀ ọlọ́mọ náà nìyé gbogbo dọ́tọ̀ kankan ò tí ì mọ̀ lórí ayé lónìí tí dórí àwọn consultants ọlọ́mọ tó bá di oṣù mẹ́jọ gẹ́gẹ́ tó bá yìí wáyé lóṣù mẹ́jọ ọlọ́mọ náà kò ní yé nínú kọ́ dáyé ló kù nínú dáyé tán láàyè kó sí ọkọjá ìmọ̀ medical doctors ọkọjá ìmọ̀ consultants wọ́n ní kí ló dé ó ti pé tóyún bá ti di oṣù méje ó láwọn kọlọ́kù kan máa ń ṣẹlẹ̀ sí ọmọ nínú oyún wa bẹ́ẹ̀ sì ṣàlàyé ẹ lọ́ka Tuhfatu Mawdudi o fúnra ara yín ó sì ń bẹ lórí igbá káàkiri mẹ́rin bóyá lójú 500 àbí 600 náírà lọ ẹ lọ́ọ́ rà ó láwọn kankan ṣẹlẹ̀ sọmọ tó bí lọ́sẹ̀ oṣù méje ó ní kọ́ máa tó yé lọ́wọ́ nǹkan yóò ní 40 days ni ó ní torí oyún fi gbọ́dọ̀ lé lóṣù mẹ́jọ bó bá dé ọ̀sẹ̀ kan lóṣù mẹ́jọ tó bá dáyé pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run jẹ́ òye ṣùgbọ́n tó wáyé lóṣù mẹ́jọ ní yóò kù ní kò ní yé ó sọ ìdí rẹ̀ tọ́pọ̀ ìmọ̀ yìí wọ́n kọ́ yunifásitì àwọn Ibn Qayyim ọmọ tí wọ́n jẹ́ yunifásitì Ibn Taymiyyah ọmọ tí ń jẹ́ yunifásitì baba Ibn Baz Grand Mufti Saudi Arabia òde yunifásitì ṣùgbọ́n gbogbo doctors professors sẹ̀ríà ni wọ́n fọ́ lẹ́nu wájú wọn tí wọ́n mú kálámù dájú wọn máa kọ́ nǹkan lẹ́yìn tí wọ́n máa ń sọ baba Uthaymin wọn òde yunifásitì kẹ́kọ̀ọ́ rí ṣùgbọ́n àwọn ẹni tí wọ́n bá di doctor nínú sẹ̀ríà àti fíkì àti usulu fiqh ní jamia ní kọ́símù ọ̀dọ́ ni ó gbà kọ́yà tó lè dìgbà doctor lè dìgírì àwọn òsì débẹ̀ rí tó pé mọ̀látọ̀dọ̀ Ọlọ́run ni tó yẹ kó jẹ́ pé gbàtọ́rọ̀ máa ń sọ̀rọ̀ ìmọ̀ nínú Kùránì àkọ́kọ́ bí tó di èmi àtẹ̀yìn gbọ́dọ̀ lọ ó ní ilmul kitabi wa sunna ilmul kitabi wa sunna ni o kọ́ mọ̀ ntọ́lọ̀ ń wí ntọ́lọ̀ ń fẹ́ ntí ọ̀fẹ́ ntọ́ farama ntọ́lódìsí kọ́ mọ̀ sunna ànábì Muhammad sallam ntá ànábì ń wí ntá ànábì ṣe ntá ṣe lójú ẹ̀tọ́ farama kọ́ mọ̀ wàzádàhù bá sọ̀tàn fèlè élímì ìmọ̀ làkọ́kọ́ ọwọ́ àkùntọ́ fẹ́ ṣe ipò wo ló fẹ́ handle torí tó láàṣẹ ni kí n sọ yẹn mọ́ nínú alahakama sùtọ̀níyà àwọn afábí jí ló ṣe tí a ti dúró kọ̀ọ̀kan ẹnì kọ̀ọ̀kan ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni o Mawaridi ṣe tiẹ̀ Abu Ju'la ṣe tiẹ̀ méjèèjì kò sí tí o sì nù ẹ̀ alahakama sùtọ̀níyà ń bẹ lórí igbá ẹ lọ́ra ń bẹ lórí igbá lọ́jà ọ̀yà àtàwọn rẹ̀ ẹ lọ́ra mujaladu ẹ̀yọ̀ kan sí ni àfi tá a bá fẹ́ ra sẹ́rù ẹ̀ lókun lódì mujaladu mẹ́fà lódì fọ́lùmùsì mẹ́fà. wọ́n ní tẹ́ ẹ̀ bá fẹ́ ṣe lódì tàmí ìmọ̀ wo ni yóò tún ní ma lẹ́yìn ìgbà tó ti mọ ọlọ́ àti ntọ́lọ́fẹ́ àti ntọ́lọ́fẹ́ tó ti máa níbi Muhammad sá àti ntọ́sọ̀kẹ́ àti àti ntọ́jà máa ṣe ntọ́fẹ́ ṣe ní àdìtàmí kìnìún ọmọ màmá tẹ́pẹ́ ntọ́pẹ́ kò tó fẹ́ bọ́ sí ipò yẹn ó ní dikọ́ ọmọ kọ̀mándì àwọn ọmọ ogun bẹ́ẹ̀ tó lásìkò ní elimu bá a ṣe jagun tí ó bá nínú bá a ṣe jagun tó sì di commander of armed forces commander in chief of the armed forces ó gẹ́gẹ́ òsì gbogbo jà sọ́jà kúrútù aláìlọ́kọ yóò gbà ń pàkọ́ ni kó nù lé presidential palace sọ wa wọ́n fi sẹ̀sìn tí yóò ní orí kojú ti òun ọ̀fẹ́ darí ìtọ́jẹmọ́rò owó tó láti kọ́ ní little knowledge about economics ètìsọ́díà kó ní little knowledge about it àbí kó gbé ipò yẹn fún ẹni tó ní knowledge yẹ tí ọmọ mojú ọba làwọn ẹ apply rẹ̀ sí àwọn nǹkan tó kù torí pé kò sáyé púpọ̀ láti sọ̀rọ̀ lórí àwọn nǹkan báyìí. ìmọ̀lọ́lọ́ kọ́kọ́ sọ yìí pé lágbájá lẹ́tọ̀ọ́ sí kò di olórí fún yín torí pé a fún ní ìmọ̀ wàlìjísímì ẹlẹ́ẹ̀kejì ni kó wá tó jàsàdíyà ọ̀làgbára kì í ṣẹni tí wọ́n tara yà tí ó wọlú rẹ̀ kì í sọ̀lẹ̀ ọ̀làgbára nítorí pé ẹni tí ó hẹ́ẹ̀dì ìlú kò gbọ́dọ̀ jẹ́ ọ̀lẹ kò sí gbọ́dọ̀ jójó kò gbọ́dọ̀ jẹ́ ọ̀lẹ kò sí gbọ́dọ̀ jójó kò gbọ́dọ̀ jẹ́ ọ̀lẹ kò sí gbọ́dọ̀ jójó tó bá jẹ́ ọ̀lẹ tí wọ́n fẹ́ kọlu ẹ̀ lẹ́rú yọ̀rù wọn kò lẹ́rú kó wọn sá máa pa wọn. tí wọ́n bá ti pa ó ti parí torí ọ̀sẹ̀ ìsàlálù ẹ̀ tí ó hẹ́ẹ̀dì ìlú kó wá tó jẹ sàdíyà gbọ́dọ̀ wà fún agbára tara ọgbọ́dọ̀ máa bẹ fún
قالت إحداهما يا أبت استأجره إن خير من استأجرت القوي الأمين. nínú Suratul Qasas táfà ké fún àìkú sura 28 tábà tó kàn kán ẹ tún filẹ̀ díẹ̀. àwọn ọmọbìnrin méjì tánàbí Musa bá pàdé létí odò nílùú Madian àwọn ọmọ ànábì Ṣuaibu alayhi salatu wassalam tí wọ́n dá dúró tata kété kó láàrin àwọn tó kù àwọn náà sì kẹrin wà ní sódò láti wá tọ́jú ẹran wọn láti wẹ̀ wọ́n láti fọ́n lómi mu ṣùgbọ́n tó káwọn ọkùnrin ní bẹ láyìíká abẹ àwọn obìnrin dá dúró pẹ̀lú àwọn ẹran wọn lẹ́yìn wọ́n dá dúró tata kété wọn ò rí tí yóò ti odò àwọn èèyàn wá ṣe gbogbo tí wọ́n ṣe táwọn gédé wọ́n gbé nǹkan tí wọ́n fi di omi lórí wọn gbé sí wọ́n ń lọ anabi Musa alayhi salatu wassalam ọ wá ń sọ fún àwọn obìnrin pé èé ṣe tẹ ẹ ta kété tẹ ẹ tọ́jú ẹran kí ló dé tẹ ẹ dádúró ẹ. wà á búná sheikhun kabir obìnrin sẹni tí jàlá-ń-bá kálábẹ́ ìsìlámù ayé ló dojú lọ́kọ̀ kó ṣiṣẹ́ ìyàwó ó ṣiṣẹ́ ayé ló dojú lọ́tà àgbà títọ́ pẹ̀lú kọ́kọ́ ó ṣiṣẹ́ kíyàwó máa bá bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́n jẹ́ orí ṣe kọ́mọ kó nǹkan wálé obìnrin takété síbi tọkùnrin wà ní ìtìláàtò ọkùnrin àtòbìnrin ṣe lànà tọ́lọ́ fẹ́ àwọn ọmọbìnrin dáhùn pé a fẹ́ tọ́jú ẹran wa àmọ́ tí ò já súnmọ́ bí omi láwọn ọkùnrin tí wọ́n ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tán tọ́jú ẹran tiwọn àwa gángan ọ̀lẹ́tọ̀ sí ká kẹ́rin wá sódò tá a kẹ́rin wá yìí ní tó sọ kò fà tá a fi kẹ́rin wá sódò òní pé abuna sheikhun kabirun bàbá wa ló ti darúgbó kùjẹkùjẹ tí ò lè wá fún rẹ̀ àìlèjáde bàbá wa máa ń torí ogbó lọ́sọ̀ àdéhùn àtọ́jú ẹran ẹ lọ kátìrà táwọn afa akọ nípa àmàlù mọ́ríàtì kharijal bait tí àkànjẹ́ mọ̀sọ̀lẹ́tì mọ́ríàtì mùsùlùmá ti dárú ti tà ṣe Saudi Arabia ó di fọ́sùlù kan nínú ẹ̀ ní àmàlù mọ́ríà kharijal bait kí ló lè mú obìnrin jáde ní lẹ́tọ̀ ọmọdé sẹ́ńtà ìkànnì ni wà fàtú ọkọ ẹ̀ tí ó sẹ́ni kankan tí ó bọ̀ mọ́ tí ó wà sẹ́ni kankan tí ó bọ̀ mọ́ ló tó kàn bí bẹ́ẹ̀ kọ́kọ́ gbọ́dọ̀ wà láyé kẹ́ ọmọ jáde ma ṣùgbọ́n ẹ má jẹ́ ìyàlọ́ mi tí ó ti kan eléyìí ńkọ́ lọ́rọ̀ tá à ń sọ yìí bàbá wa lọ darúgbó tàwa ìwà sódò ànábì Musa lè sàn wá bọ́ síbi irin tí wọ́n gbé lórí odò yìí tí Ibn Arabi al-Maliki sọ̀rọ̀ akábìlì kọ́ra pé ó kéré tán ọkùnrin mẹ́wàá ni ọlọ́wọ́n kan sọ pé ọkùnrin ogójì ni máa ń gbé àdúgbò sábà bọ́ bí wàá fọwọ́ sí gbé ọwọ́ sì tẹ gbé kó lórí omi báyìí tó gbé jùlẹ̀ fún wa ẹ̀kẹ́ náà yẹn wá wọn da ẹ̀nà sọ́dọ̀ rẹ̀ ọba bá wọn tọ́jú gbogbo nǹkan fẹ́ ṣe lára ẹ̀nà nígbà tọ́jú ẹ̀nà tó fọwọ́ sí gbé kí ni wọ́n tó gbé padà sórí odò àwọn obìnrin wa lọ lé nígbà àwọn délé wọn láwọn dé mà lọ sọ bàbá wọn lé ànábì Ṣuaibu alẹ́ sàn àwọn dé mà lónìí nǹkan báyìí lọ ṣẹlẹ̀ wọ́n sáré fún bàbá wọn ẹ padà bí Ọlọ́run ni ojú ẹsẹ̀ lọ́lọ́run ti gbé mọ́ sórí ẹ̀ pé ànábì Ọlọ́run bí rẹ làwọn ọmọ rẹ bá pàdé lódò bàbá wọn adé kanra ọmọ méjèèjì ọlọ́kan lọ pàdé bí Musa wà alayhi salam wọn á lọ bá níbi Musa mi tó jókòó sí lórí igi tó fọ lẹ́rẹ́ báyìí wọn á lọ bá mẹ́rin bàbá wa ń pè ọ́ ní ẹsẹ̀ ká jẹ́ mọ́ sọ̀kọ́ ìta lánàá bàbá wa fẹ́ sẹ̀sán iṣẹ́ tọ́ ọba wa ṣe ń bi omi àti tọ́jú ẹran pípa mi nǹkan kan yìí wọ́n fẹ́ sẹ̀sán ẹ̀fọ́ ní amọ̀ wálé ní mọ̀ wálé Ànábì Sulaiman alayhi salatu wassalam ọba tẹ̀lé wọn lẹ́yìn bí ẹ ti rìn díẹ̀ báyìí ọwọ́ pátẹ́gùn fẹ́ àwọn igbó nkankan kọ́ asọ́mọbìnrin o ìrírí gìgísẹ́ rẹ̀ lọ́ọ̀kan ọsọmọbìnrin dúró jẹ́ ń bọ́ wájú kó wọ́n tẹ̀lé mi lẹ́yìn wàláhì múmìnì ọjẹ́ ká lọ kó ẹ̀kọ́ ká sì lò jẹ́ ń bọ́ wájú kó wọ́n tẹ̀lé mi lẹ́yìn ẹ̀rọ kan bẹ́ẹ̀ nu tafasiru ni o bẹ́ẹ̀ nu Ibn Arabi àdàkàmùkúrá Ibn Arabi bẹ́ẹ̀ nu tafsiru Qurtubi àwọn nu tafasiru lọ́wọ́ ọ a máa fi òkò júwe tí n bá yà sọ́wọ́ ọ̀tún sọ òkò síwájú sọ́wọ́ ọ̀tún tẹ́gbọ́n sì ní báyà sí fòkè dictate ọwọ́ sí fún mi tá a fi délé obìnrin wà wájú kọkùnrin wà lẹ́yìn èyàn máa rí tí ẹ kó wò tí wọ́n yé délé ẹgbẹ́ obìnrin wà á délé tán ọmọbìnrin wà á sọ fún bàbá rẹ̀ pé ilé bàbá mi ọkùnrin mẹ́jọ lọ dádúró sọ́dọ̀ wa kọ́ máa bá wa ṣiṣẹ́ kọ́ máa bọ́ ọ ṣiṣẹ́ dípò sẹ́ta máa ṣe tó pé iná kára mínísítà jaharuta alikọ̀wé yóò la mi ẹni tó lóore tẹ̀ ń gbọ́dọ̀ gbà ṣiṣẹ́ tá a lè fún ipò tá a entrusted pẹ̀lú ipò ọlá ipò agbára ó ní alikọ̀wé yóò ẹni tó lágbára alágbára là bí ọkùnrin àmínú ni ó wà trustworthy ẹni ìfọkàtà ni ó kí ló yẹ mọ̀ pé ó ní àmánà
torí ń tó ṣẹlẹ̀ lójú ọ̀nà làwọn afẹ́yẹ sọ fún wa pé inú ròyìn tí o sọ lórí tí o rò rí ṣe tí o rí ṣe tí o ní bá bínú ọ̀rọ̀ pàdé láyé àtàlùkẹ́ àmọ́ ìkànnì ọ̀rọ̀ tí ọ̀rọ̀ rẹ̀ nàdà àmọ́ náà wa. òun làfa Dáúdù sọ lẹ́ẹ̀kan inú sọ́tò Nísáyà 58 inna Allaha ya'murukum an tuha. Quran chapter 4 verse 58 láyà wọn. wa idha qamtum bayna an-nasi an tahkumu bil-'adl. Nǹkan méjì lọ́rùn ti kó sí wáyà kan alákọ̀ọ́kọ́ ni rọ́dùn làmánà ohunkóhun tí ìbá ṣe tẹ ní tẹ́ ìtrọ́sẹ̀ sọ́dọ̀ ẹ̀ ni wọ́n fi pamọ́ sí lọ́dọ̀ ni o wọ́n fi dógò sí alọ́dọ̀ ni o wọ́n fi wá sọ ni o ẹ dá padà fáwọn tó ní gẹ́lẹ́ bó ṣe lọ́dọ̀ yìí lẹ́sẹ̀ fún wa ẹ ń bá jẹ pírẹsidẹ́ǹtì kì í ṣe olè la ní ọlọ ọjà kì í ṣòwò la ní ọlọ ọkọ kì í ṣe pé èèyàn ni wọ́n máa pa gbígbà wọn ń pẹ́ràn ẹ wá dúró èèyàn tẹ pa ní gbàgà àbí bàgà ni ẹ sọ dáadáa lédè àkúsà gidi bàgà ni àbí bàgà ìlú tẹ́tí pa yẹn ní Borno state sehu bàgà bàgà ṣé n pè dáadáa ẹ pè dáadáa bàgà bàgà ẹ wá dúró ẹ̀mí sí sọnù ẹ wo ẹ̀mí àwọn tó dàbí ẹ̀mí àtẹ̀yìn tó ti pa ní Nàìjíríà pé Boko Haram ni pé yẹn wọkọ̀ lásán ọkọ̀ ndọ́nà Àbújá ọkọ̀ yasọ̀nà Jọ́sì ọ̀nàsọ̀nà Bauchi ìlọsọ̀nà Damaturu ìlọsọ̀nà Maiduguri ìlọsọ̀nà Yola ìyàwó tèmi wà lára àwọn tí wọn bá pa ní Dota tí Mamaliki kọ́lẹ́jì Mamaliki ń kọ́ lọ Chadi láti lọ ṣe final examination wọn university in Chadi travelate ma wọ́n sì kó wọn àwọn SSS ló kó wọn bá ń dùn àfọ̀n fáwọn sójà àdéhùn tá a fojú rí ọjọ́ méje kí wọ́n tó kó fóònù nkọlù fóònù ni àwọn tá a fẹ́ bá sọ̀rọ̀ gẹ́gẹ́ wọn ò jáde ọ̀pẹ̀ mọ́ ń gbòdìjọ́ kejì wọ́n gba gbogbo fóònù lọ́wọ́ wọn inú lọ́sọ̀ bọ̀sì tí wọ́n wọ̀ inú ẹ̀ wọ́n ni wọ́n máa tọ̀sọ̀ wọn yàgbẹ́ sí lọ́wọ́ ọ̀pẹ̀ wọn jẹ́lẹ̀ àwọn jà fà wọ́n ní Boko Haram ni wọ́n Ọlọ́run lára ní ara àwọn èèyàn tó bá dìde àfà ní Kaduna tàbújá tí wọ́n fún wọn ní signal ládàmáwá ní Yola táwọn ẹsẹsẹ gbé láti Yola tó lọ bá wọn ìmọ̀ ẹ̀kọ́ sí ẹ̀ rìlíìsì wọn ọmọ akẹ́kọ̀ọ́ náà lọ sí ìdánwò yunifásitì ni ẹ̀rẹ́ àtẹ̀mí mẹ́mẹ́ làwọn tó fi lọ lọ́dún yìí ni wọ́n fi bọ̀ náà ilẹ̀ Haúsá Ṣakí wọ́n gbà lọ. wọ́n á sọ ìlú díẹ̀ wọ́fà láti rìn wọ́n á sọ àwọn èèyàn tọgbàtọ́ lọ́hùn tó dànù gbèsè tí ń farun gbà wọ́n á sọ àwọn obìnrin tí ò lè gbé ìjábù lórí wọ́n bá débi wọ́n gbé irọ́ ńlá kalẹ̀ láti wé sẹ́mi mùsùlùmí Nàìjíríà wọ́n bá débi pé obìnrin ló kùtà lóní sí ìjábù wọ́n sì fi ń gbé bọ́ǹbù sọ́dà gbogbo ẹ̀ máa ti rí tọ́wọ́ ìjábá yìí wọ́n máa fáyà rẹ̀ ni wọ́n bá débi pé àwọn tí ń ta kárọ̀tì àwọn tí ń ta wọ́tàmẹ́lọ̀n àwọn ni wọ́n ń lò ní ìsìn ìtàn gbé bọ́ǹbù torí délé ìbára tó wọ́tàmẹ́lọ̀n kárọ̀tì ẹlẹ́kùn tó sì yé o kádó olóró tó dún nítorí àti kó òkúta bá ọjà mùsùlùmí ní Nàìjíríà can weaken wa politically can weaken wa economically wọ́n sọ àdọ̀lẹ́ wọ́n gbọ́ lọ́wọ́ àgbàkọ̀ lọ́wọ́ wa wọ́n fojú ọlá ọwọ́ ọlá fi gbà lójú fojú wa gbolẹ̀. ọ̀dà ẹlẹ́ẹ̀kejì òun ni ẹ̀sìnjọba alhakimu wal mahkumuna nílé tọ́pìkì lẹ́tọ̀ yìí gẹ́gẹ́ fún ẹ̀ the rulers and the road ẹ̀sìnjọba pẹ̀lú adilu pẹ̀lú dọ́gba pẹ̀lú just. Ọlọ́run ni máa ń fẹ́ tó wá fẹ́ lọ́la o ọlọ́ọ̀ba lọ́ba tó gbáàyè lórí gbogbo ọlá ní gbogbo ipò ọba onímọ̀ inú ròyìn tí ó wà lára èèyàn tí eri ìjọba ṣe successfully òun ni àlámánà wà ẹ máa sọ mọ́ra wọn ni o ìmánu la fi bẹ̀rẹ̀ o elimu la sọ tẹ̀lé o kó wàá tún jasadiya agbára alukuwa la sọ tẹ̀lé àlámánà kò tí ì tán o ṣùgbọ́n olóyè ti nàró pé nam mo sì máa ti jẹ́ nam kí ni ojúṣe mi àtẹ̀yìn àwa tí wọ́n ń ṣèjọba lé lórí tá a bá rí ìjọba tó jẹ́ ní rí a rí president tó dáa a rí àwọn governors tí wọ́n fẹ́ràn aráàlú tí wọ́n dáa tí wọ́n dórí ìjọba a rí chairman local government tó dáa tí wọ́n fẹ́ràn ìlú tí wọ́n sì fẹ́ràn aráàlú tá a bá rí kí ni responsibility ṣe mi àtẹ̀yìn tápá àwọn èèyàn bú lọ́wọ́ àdó lórí náà ńkọ́ kí ni ojúṣe wa
nínú táwọn afa tí àwọn afọ́nímọ̀ ẹ̀sìn Islam yìí tí wọ́n máa ń kọ́lẹ̀ lójúṣe aráàlú fún ẹni tó bá wà ń pò olórí òní àsámọ́ wa àsámọ́ ká gbọ́rọ̀ sọ lórí ẹni lẹ́nu níwọ̀n bá àgbà tí ìṣe ìranù ní bá ń sọ tí ìṣe tí ọ̀dà ní wí ẹ máa gbọ́rọ̀ sí lẹ́nu àfikájọ́ ìkejì mọ́ wà tọ́ à ká sì submit fún àṣẹ rẹ̀ ká tẹ̀lé àṣẹ tó bá pa la ọ̀rọ̀ pọ̀ lórí rẹ̀ o ẹ sì pé àyà tí mẹ́nu sọ́tò nìsa Quran chapter 4 verse 59 àyà yẹn Ọlọ́run gbé wáyé pé àṣẹ àwọn olórí kì í ṣàṣẹ tó dá dúró táṣẹ yẹn bá bá tọ́lọ́ àti tàbí mu látẹ̀lé tó bá ti yapa tọ́lọ́ àti tàbí sàn ní tẹ̀lé pẹ̀lú àyà yẹn ẹ̀tẹ̀ Ọlọ́run ní èyí ó gbàgbọ́ rẹ̀ tẹ̀lé àṣẹ mi Ọlọ́run nígbà tó fẹ́ sọ tiẹ̀ ó ní àtẹ̀rọ̀láhà fíìlù làámúrì mbẹ́mbẹ́ imperative verb mbẹ́mbẹ́ irinṣẹ́ tá a fi pàṣẹ fún yẹn bíbi ti Ọlọ́run ẹ tẹ̀lé àṣẹ mi Ọlọ́run wà àtẹ̀rọ̀rọ̀sọ̀l ẹ tẹ̀lé àṣẹ òjíṣẹ́ verb yẹn mbẹ́mbẹ́ imperative verb fíìlù làámúrì yẹn mbẹ́mbẹ́ irinṣẹ́ àṣẹ mbẹ́mbẹ́ sùwọ́gbọ̀ débi wúlì làámúrì mi kún kò fi àti òkun torí pé àmúrù wọn láyé sàkìlù láyé sàkìl kò lè dá dúró ìsìkìláàlù ò sí fún ìdádúró ò sí fún àṣẹ tí wọ́n so mọ́ kọ́ba tọ́lọ́ àti sàlùmí ọ̀sán mu ni Ọlọ́run sì ti ṣàlàyé ẹ̀ lára ayẹyẹ kì í sáyà mi lè ṣàlàyé ayẹyẹ kan oṣù náà lè ṣàlàyé àti àwọn aláṣẹ nínú yín mí kọ́ lásán gan ti yọ ẹ̀ máa jẹ́ kèfèrí kó mẹ́ pé mùsùlùmí ni mí náà sùn náà mí kọ́ torí pé yàrá alẹ́ dídá àmọ́ ló bẹ̀rẹ̀ ayé Kùránì mí kọ́ mí náà mùsùlùmí mí náà mùmínì ṣùgbọ́n Ọlọ́run kọ́ lẹ́yìn wá ṣàlàyé àṣẹ wọn fàyín. tí a bá pàṣẹ nǹkan àbí wọn wúyìn kankan tó àyàpá tọ́lọ́ àti tàbí ọ̀sálàm tó àdàfàfà lẹ́yìn àárín wa kagbọ́ kagbà àbí àṣẹ àbí àmọ́ṣe tó di fanfa ẹ dá padà sọ́dọ̀ èmi ọlọ́ọ̀bá nínú alikitab kitabullah alukur'anul karim wa rasul ẹ dá padà sọ́dọ̀ àníbi ọ̀sálàm sunnatu rasulillahi ọ̀sálàm ọlọ́run tọ́lá ẹ̀ka sọ bẹ́ẹ̀ dhalika. tọ́pẹ́ tó tọ́lẹ̀ bá gbọ́ lọ́n gbọ́ tẹ̀sígbàjọ́ kẹ́yìn gbọ́ níbi tọ́lá àti tàbí ilẹ̀ dáṣẹ́ ń padà sí. èyí tó lóore ní kẹ́ ẹ padà síbi tọ́lá àti tàbí ọ̀sán ẹ̀mọ́ yapa rẹ̀ wa ahsanu ta'wila ìgbẹ̀yìn rẹ̀ ó sì dáa ìkangun rẹ̀ nìkan ó ní tẹ́ bá ti kọ́nu ọlọ́run mọ́ tẹ́ fi tàbí ọ̀sán ṣe ìgbẹ̀yìn nǹkan yẹn ọ̀dà ìgbẹ̀yìn ìjọba wọn ọ̀dà yóò mú orí báráàlú yóò mú fúnkàn báráàlú yóò mú jẹmu rọrùn báráàlú yóò mú ààbò báráàlú oore ńlá láwọn máa sọ̀kalẹ̀ báràkà látọ̀dọ̀ Ọlọ́run máa sọ̀kalẹ̀ sórí ilẹ̀ ayé torí pé wọn lò tọ́ lọ́hùn máa tí ọba ṣe àyè tí ò sí ń dá wa padà sẹ́yìn àwọn tán ṣe ìjọba kò sí àti ìjọba ìsàmù ní Nàìjíríà ṣùgbọ́n àwọn tán ṣe ìjọba tó súnmọ́ ìlànà tí ìsàmù mú wá bọ́ọ̀lù ọ̀hún ṣe ṣe lásìkò wọn táwọn òjò àlùbáríkà ń sọ̀kalẹ̀ tí ilẹ̀ ń hu nǹkan aládùbáríkà jáde fún aráàlú tí wọ́n jẹ tí wọ́n mu àfa tí kóńgò èlùbọ́ tọ́wọ́n jù ní èlùbọ́ lẹ Yorùbá lèlùbọ́ Ẹ̀gbá èlùbọ́ Ọ̀kàrẹ́ tó di èlò kọ́ọ̀ méjì gàrí Ẹ̀gbá ló máa wọ́n jù kọ́ọ̀ méjì àtààbọ̀ òjò ń rọ̀ ilẹ̀ ń hu nǹkan gbóǹta ń sèso gidi gbogbo oúnjẹ wa dínwó ayé Múrítàlá ẹran Múrítàlá adìẹ Múrítàlá elélo lára ẹ̀yin tẹ́ ẹ sáyé ńgbà Múrítàlá ti gbàgbé ní 75 to 76 elélo lára láìláì dára mọ́ sọ́ra ẹ̀ mọ́lẹ́ ẹran náírà méjì Múrítàlá mọ́ adìẹ Múrítàlá ẹran adìẹ náírà méjì tí gbogbo olé ọ̀jẹ̀ baálé ilé ìyàwó méjì àbí mẹ́ta ọmọ méje wọ́n ọ̀jẹ̀ ẹran náírà méjì ti forí ọjọ́ mẹ́ta mẹ́rin skéèlì wọ́n ṣe wọ́n kéde pé yẹn lọ wọ́n máa tẹ̀rẹ̀ wọ́n máa ẹran tí wọ́n tà 350 naira wọ́n dà 3000 lé kì í ṣe bẹ́ẹ̀ skéèlì wọ́n yẹn wọ́n 2 naira ẹ̀ sì máa gbé lọ lé ẹ̀ gbogbo fámìlì yọ jẹ ti ẹ̀ dànù ẹ̀ tó lọ rà mí Ọlọ́run jẹ́ kówó dọ́pọ̀ Ọlọ́run jẹ́ kí n ta fowó rọ̀ dọ́pọ̀ àlùbáríkà sọ̀kalẹ̀ asamu atọ́a alalmari almusa asamu atọ́a fi ma habba wa kariha illa idha umira bil ma'asiya فإذا أمر بالمعصية فلا سمع ولا طاعة إنه حديث صحيح مسلم تبرو يا بارو دي alani ọ̀rẹ́ yẹn lọ́jọ́ fọmọ yẹn tó ajẹ́ mùsùlùmí kọ́ gbọ́rọ̀ sọ lórí ẹni kó sì tẹ̀lé àṣẹ rẹ̀
lórí ntọ́fẹ́ àti tí ọ̀fẹ́ fi máa habba wa kariha inú tọ́fẹ́ àti tí ọ̀fẹ́ illa idha umira bil ma'siyah àfìgbà tó bá pa láṣẹ ìyapa Ọlọ́run fa idha umira bil ma'siyah fala sam'a wala ta'a tó bá pa láṣẹ ìyapa Ọlọ́run kò gbọdọ̀ sẹ́nu kò gbọdọ̀ tẹ̀lé kí n sọ́tẹ̀ lára ojúṣe aráàlú òní an-nasiha li wulati al-umur ìmọ̀ ṣe ìsinilétí tá a bá rí pé wọ́n fẹ́ ṣàṣìṣe ká pè wọ́n tá a bá fẹ́ pe àwọn tó wà nípò olórí gọ́vnà ni o chairman local government ni o president ni o a fẹ́ pàkíyèsí sí àṣìṣe tí ń ṣẹlẹ̀ àbí tó yẹ kí wọ́n ṣe tí wọ́n fílẹ̀ tí wọ́n ṣe àwọn afa sọ ọ̀nà tí ẹ̀ máa ń gbé gbà ní bẹ́ẹ̀ ní àwọn tíra ìkànnì tí a ta ti lè rí tọrọ ọ̀nù jùláyé oníṣẹ́rù yàrá sọ́ni bàbá òfèmí tọrọ ọ̀nù jùlọ pé gbogbo ẹ̀ ní máa ríra tábàdà lọ kà kámùsù tọ̀ níyà àtàwọn tíra míì á sọ pé bọ́lá ti rí bẹ́ẹ̀ máa rí sówó gan mẹ́tí ìrà àbí àwọn fatawa báwọn sàn sí pé àwọn tó wà ń pọ̀ olórí báwọn sàbẹ̀ sí pé àwọn tó wà ń pọ̀ olórí báwọn tó tẹ̀lé àwọn sàbẹ̀ sí pé àwọn olórí ìbẹ̀rù àwọn tíra ìtàwọn afa àkọjọ gbà. ṣùgbọ́n bàbá ń ṣàlàyé àwọn àdìsí kan lọ́ọ́ máa gbé wa pé máa ń pọ̀ olórí tọ́lọ́ bá fún yẹn lágbára téèyàn rí fóònù àbí ọlọ́run ṣe ní open door system ní gọ́ọ̀mẹ̀ntì ju wọn ṣe ẹ̀kọ́ wọn lè fẹ́ kẹ́ni tó afẹ́ fún lámànà tẹ́lẹ̀ lọ lé presidency kẹ́ẹ̀ lọ bá president sọ̀rọ̀ mbẹ́ tẹ́lẹ̀ lọ government office àbí government house kẹ́ẹ̀ lọ bá government kẹ́ẹ̀ wọ́n sì gbà yín àlejò kẹ́ẹ̀ lẹ́ fẹ́ bá sọ̀rọ̀ lẹ torí ẹ̀ wá kẹ́ẹ̀ sọ̀n tẹ́sọ̀ kẹ́ẹ̀ sì jáde ẹ̀sìn mọ́ gbowó àlejò bẹ́ẹ̀ bá ti gbowó lọ́rọ̀ tọ́sọ̀ títà má ẹ jẹ́ wọ́n máa mówó wọn etí ìlú fẹ́ ju owó lọ ànàsíhà lábẹ́rẹ̀ pé àmọ̀ fọ́nàsíhà ìkànnù tá a gbọ́dọ̀ báwọn yẹn sọ pàápàá àwọn táwọn sọ̀sẹ̀lú àwọn táwọn fẹ́ sọ̀rọ̀ ipò gómìnà àwọn táwọn ṣe president inú tí wọ́n jẹ́ aráàlú yìí òní báwo láráàlú ó sì rí ẹ̀kọ́ ẹ̀sìn ọlọ́nkọ́ nínú àwọn iléèwé èèyàn gbọ́dọ̀ wọn kọ́ English language nìkan literature nìkan chemistry nìkan home economics nìkan business education nìkan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mathematics láìpẹ́ ẹ̀kọ́ tí ó gbé ẹ̀mí ró ara nìkan lẹ̀ ń kọ́ ẹ̀kọ́ ẹ̀mí lọ bára lẹ́ńjì tí ń pù lára ní drive ara ẹ̀fẹ̀ nílẹ̀ kọ́ mọ́tò yọ ọmọ ara ó ṣiṣẹ́ wrongly ara ò ní ṣiṣẹ́ rẹ̀ ẹ̀kọ́ ẹ̀sìn gbọ́dọ̀ wọnú ilé ẹ̀kọ́ ìjọba àwa mùsùlùmí náà sì cheat ní Nàìjíríà lórí ẹ̀ àwa náà kó mẹ́rin àwọn rẹ̀ jẹ́ Bible teachers wà láwọn schools kíkan tó retire rẹ̀ ti ń gbà wọ́n míì Arabic teachers ni wọn ò gbà mọ́ fún tó ti tó ọdún mẹ́wàá lónìí wọ́n yọ Arabic kó sabos àti Islamic studies ní NDA ní Kaduna wọ́n yọ kó onú tó fi lè gba àyàn ṣiṣẹ́ nítorí àti pẹ̀sẹ̀ rẹ̀ wọ́n relegate Arabic àti Islamic studies sẹ́yìn wọ́n fi French rọ́pò rẹ̀ nínú sabos secondary schools wọ́n ń pa àwọn alápàáyé tí ó sọ kó bá dúkìá mọ́ ẹ má fẹ́ sọ lórí kọ́ bọ́ọ̀tà kọ́ sọ fún wa ó introduce Arabic language ó introduce Islamic studies sí gbogbo institutions compulsory fọ́ọ̀mù mùsùlùmí optional fẹ́nitọ́ tí èyí ṣe mùsùlùmí tó lóun fẹ́ kọ́kọ́kọ́ bí wọ́n ṣe ń kọ́ tó ló ṣe gba Islam tó nígbà wọn ṣe research lórí Kùránì tó l'Amẹ́ríkà ní USA ní Britain ní France làwọn èèyàn ń gba Islam wọ́n attack Islam ní Islam yìí popular sí ìgbẹ̀yìn tí ó ṣẹlẹ̀ ní France tẹ́ ń ṣe dandan tẹ́ ṣe ń jò ní orúkọ àwọn ọmọlú France ọmọdé mùsùlùmí ju ẹsẹ̀ ń dàtẹ́lẹ̀ lọ ẹ̀kọ́ Islam gbọ́dọ̀ dẹ̀kọ́ tíjọba ọmọ ẹ̀kọ́ àwọn ọmọ mùsùlùmí láwọn ilé ẹ̀kọ́ ìjọba gbọ́dọ̀ adopt àwọn Arabic schools ìjọba gbọ́dọ̀ gba ilé ẹ̀kọ́ Arabic kí wọ́n sọ di ilé ẹ̀kọ́ tíjọba náwó lé lórí wọ́n mọ̀ sọ wà fún teachers bẹ̀ wọ́n mọ̀ fáwọn ọmọ nílẹ̀ àwọn ntọ́ yẹn wọ́n fi kẹ́kọ̀ọ́ wọ́n mọ̀ gbà wọ́n ṣiṣẹ́. ẹ̀yin ẹ̀yẹ mi kò sáyè níparí mo fẹ́ sọ fún wa pé ìyá wa Aisha radiyallahu anha wọ́n gba àdìsí kan tó ànú Sahih Muslim mo rò pé àdìsí 1828 ni àdìsí 1828 làdìsí yẹn àníbi ọ̀sálàm Aisha radiyallahu anha ó ní sami'tu Rasulullah sallam yaqulu fi bayti mo gbọ́ lẹ́nu jíṣẹ́ Ọlọ́run ti ń sọ nínú yàrá mi ni kì í ṣe ta kì í ṣe mọ́sá yàrá mi gan ló ti sọ. Allahumma man waliya amran min umuri muslimina tí n bá sì àdìsí quote aw kama qala Allahumma man waliya amra muslimin wa shaqqa alayhim fashquq alayhi ẹnikẹ́ni
tó bá di olórí lórí àwọn mùsùlùmí àwọn àlùmọ́ mi tó bá lé mọ́ Ọlọ́run bá ń lé mọ́ náà bá ń lé mọ́ ẹ̀ ń bá dolórí lórí mùsùlùmí tí wọ́n lé mọ́ àwọn mùsùlùmí Ọlọ́run bá ń lé mọ́ tọ̀ náà kọ́lọ́ musẹ̀bẹ́ wàmọ̀ wàlíyà amúrọ̀ mùsùlùmí farọ́fàkọ̀ bẹ́ẹ̀ farfukọ̀ bẹ́ẹ̀ ẹ̀ ń bá darí àlámọ̀rí àwọn mùsùlùmí tó bá lẹ̀ fún wa tó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú Ọlọ́run bá ń ṣe pẹ̀lẹ́ pẹ̀lú òun náà tí ń já mọ̀ wípé ègún èpè tọ́lá tàdàdà níbi Ọlọ́run sọ̀látọ̀ sáńtà pé njẹ́ bá tọrọ lọ́lọ́ máa ń ṣe ń bẹ lórí ẹ̀ ń bá jẹ olórí lé lórí tí ń jẹ wáyà tí ń fara ni wá tọ́sọ̀ ayé di èèwọ̀ fún wa láti rí gbé rọrùn Ọlọ́run bìrù sí yóò lè mọ láyé yóò lè mọ lálùkìá mọ́ kí gbogbo ẹ̀ ń bá lóun fẹ́ sepò kó ronú ẹ̀ mọ́ àdúrà yẹn èpè yẹn ọgbà lórí ẹ̀ ẹ̀ ń bá jẹ olórí lé lórí tó bá ṣe pẹ̀lẹ́ pẹ̀lú wa Ọlọ́run ṣe pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ láyé àtàlùkìá mọ́ ni o àdúrà yẹn yọ mú tọ̀hún kí wọ́n ronú ẹ̀ mọ́ torí tọ́lọ́ Ọlọ́run tọ́lá ẹ̀gá yọ náà lọ́wọ́ yọ gbàdúrà wa kò ní í dá wa dára wa kò sì ní dá wa dá bùkátà wa Ọlọ́run bá yílẹ̀ jẹ́ àpàdà sí dáa kò ní pa kálí kíta wa nù rẹ̀ kọ́lá la hawla wala quwwata illa billah rabbana afrigh alina sabra wa thabbit aqdamana wansurna ala alqawmil kafirin. الرحيم. نعم أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba tí ó sọ wá di òní láàfin ara òní tí ṣe ọjọ́ kẹfà oṣù Shawwal ọdún 1435 years lẹ́yìn jíra níbi Muhammad sallallahu alaihi wa sallam èyí tí Mẹ́kà alápẹ̀lẹ́ lọ sí Madinatul Munawwara tí Ọlọ́run kájọ wà ní Ìbàdàn Central Mosque lọ́jà àbá nìbàdàn lónìí bí tí Jama'atu Tadamun Muslimin tí wọ́n ti ń ṣe wáàsí tí wọ́n máa ń ṣe ní ìparí ọgbọ́n ìtúnu àwẹ̀ àti ti iléyá táwa nínú títúnu àwẹ̀ rẹ̀ báyìí láti yọ jókòó pọ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tọ́lá rẹ̀ ga ní ààyè tó jáyé pàtàkì tó dáa jùlọ nínú ìlú Ìbàdàn tó ṣe mọ́sáàsì gbogbogbò ìlú èyí tí a wà nínú ẹ̀. Ọlọ́ọ̀bá tí ọlá rẹ̀ ga tí ó fún wa ní ọdún ìtúnu àwẹ̀ ṣe tí ó sì tó kó wa jọ sí àyè tá a wà yìí lónìí kó mọ̀ sí àwẹ̀ tá a gbà kọjá yìí lópin àwẹ̀ wa ọdún tá a ṣe ìmọ̀ṣẹ́ ní òpin ọdún wa lórí ilẹ̀ Ọlọ́run jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé lálàáfíà ara kọ́lọ́n kó sì gbà ní ẹ̀sìn fún wa torí pé ẹ̀sìn òun ọdún nínú Islam kì í ṣe ayẹyẹ ẹ̀sìn ní ọdún nínú Islam kì í ṣe ayẹyẹ Ọlọ́run kàfi ká jẹ ká mu ká dára yá kí mo dùn ó fi sínú ẹ̀ fún wa ní o ẹ̀sìn ní o ààwẹ̀ lágbà ló ṣokùnfà mímọ́ ẹsọ́dún ìtúnú ààwẹ̀ ìtúnú ààwẹ̀ tá a lọ ṣe pálọ̀ sẹ́yìndì ìjọsìn fọlọ́run lòún náà ṣe lọ́wọ́ ẹ kó gbọ́ lọ́run tóbi láàmú bá lọ láti lé ńgbà abájọ ìdì láàmú ṣe ìrun láàkì lẹ́yìn ìrun wáàsí ni ó ṣe fún àwọn ṣàdúrà gbogbo ń tán ṣe ẹ̀sìn ni a máa dájú ẹlú pẹ̀lú ìsọpẹ́lú ọba tóbi náà tán ni. ńgbà abádélé alówó tá a fi pẹ̀rẹ̀ àbádíé àápá nílànà tẹ̀sìn náà tán ni tó yẹ pé ìjọsìn yóò jẹ́ fọlọ́run á jẹ́ onílànà tẹ̀sìn náà ni tó yẹ pé ìjọsìn yóò máa jẹ́ fọlọ́run gbogbo ń tà ń ṣe nínú Islam ẹ̀sìn ni. ọdún iléyá Idul Adha ọdún tí í ṣe ọdún ìjọsìn fọlọ́run ni tọ́lá rẹ̀ ga ní ọjọ́ ọdún kò sí ìjọsìn tẹ́nìkan lè ṣe tó lè lóore tó lè ní ọlá tó ká pa ẹran níjọ iléyá ẹran pípa ẹ̀ Ọlọ́run lọ́pàá ṣẹlẹ̀ nínú Al-Qur'anul Karim láì mọye àwọn àyànnú Qur'anu Suratul Hajj Suratul Kawthar lọ́lọ́run fi pàṣẹ ká pa ẹran iléyá ìjọsìn ní í ṣe fọlọ́run ìrun ìdí táàkì ìjọsìn ní
kótó àti wọ́n ṣe ìjọsìn ni àti gbogbo ohun tí mẹ́lá rẹ̀ tó fi jẹ́ pé gbogbo agbọ́dọ̀ mọ̀ yìí pé kò sí nǹkan kan tá à ń ṣe nínú ẹ̀sìn yìí tí í jẹ́ eré lásán o tí í jẹ́ ìdárayá lásán o bí ìṣe ìjọsìn fún Ọlọ́run ní í ṣe àtìgbà tá a bá tó jáde kúrò nínú tẹ̀sán mọ́ wá tá a ṣe fẹ́ ẹnu wà lè yá àdùbìlẹ̀ ọlọ́mọṣọ́ ọdún onífẹ̀ẹ́ ẹnu mọ́jà ọdún òdò onífẹ̀ẹ́ ẹnu fúnra wa lóòótọ́ rí pé eré lásán olọ̀rọ̀ wọn máa já sí gbogbo ohun tá à ń ṣe nínú ẹ̀sìn Islam ìjọsìn fún Ọlọ́run tọ́lá rẹ̀ ga ni tó dá wa tọ́nà àníbí sọ̀rọ̀ ọ̀sọ́lám sí wa tó fi ẹ̀sìn Islam tó fi kẹ́ wa òun la sì ń bẹ̀ pé kọ́lọ̀ ń jẹ́ apẹ́ lórí ìjọsìn fún náà kọjá báyọ̀ náà pàdé lẹ́yìn ọ̀rọ̀ tí mo sọ síwájú yìí ààbọ̀ sínú agbami ọ̀rọ̀ tí wọ́n ní kí n sọ̀rọ̀ lé lórí nípa ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹ̀mí wa ọ̀wọ̀ tí ń bẹ fún àìgbọ́dọ̀ ṣàìdá sí torí pé nǹkan ní Ọlọ́run ní í ṣe tí wọ́n ní kí n sọ̀rọ̀ lé lórí gbogbo àná ẹ̀sìn mọ̀ pé lásìkò tá a wà yìí lórí ilé ayé ìkànnà nǹkan tó yẹpẹrẹ lọ́wọ́ àwọn èèyàn lónìí jùlọ òun ni ká wé ẹ̀mí àwọn èèyàn dànù ìpànìyàn ìsokùnfà kẹ́mi ó kúrò lára ọmọ ẹ̀dẹ́ nìyàn lọ́nà àbúrò àtàwọn ọmọ ẹ̀dẹ́ nìyàn ẹgbẹ́ olóògbòde kan lórí àsìkò tá a wà yìí tó fi yẹ pé kókó ọ̀rọ̀ tani ká sọ̀rọ̀ yìí lórí kókó kan ní tó pàtàkì pọ̀ lásìkò tá a wà yìí tó láti sọ fún èmi àtẹ̀yìn pé ká farabalẹ̀ gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí ká sì farabalẹ̀ lo lílo tí a bá gbọ́ nínú rẹ̀ ká mọ̀ yìí pé ọ̀wọ̀ ń bẹ fún ẹ̀mí nípìnlẹ̀ gbogbo alámọ̀ yìí pé nǹkan méjì ló kọ́ ọmọ ẹ̀dẹ́ nìyẹn jọ tọ́ba léèyàn gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ nìyẹn nǹkan méjì ní bẹ lára wa nǹkan àkọ́kọ́ gangan ní ẹ̀mí fúnra ẹ̀ tẹ́pẹ́ ní ẹ́ńjìn tí ń wọ ara òun lẹ́ńjìn ara tó ń bá ń bẹ nínú ara láàyè lèyàn jẹ́ tó ń bá tẹ̀lé jáde kó ń bẹ yìí ṣàlàyé bó ti dòkúrú kò ní í wúlò fún ẹ kò sì ní wúlò fẹ́ lómẹ́yìn ẹni ẹ̀mí bá ti jáde kó lára ẹ̀ ó ti dòkúrú kò lè wúlò fún rẹ̀ kò sì ní wúlò fẹ́ lómẹ́yìn kò lè kírun mọ́ kò lè gba àwẹ̀ mọ́ kò lè yọ zaka mọ́ kò lè ṣe hajj mọ́ kò lè tìláwà àkùrá mọ́ kò lè ṣe ìtìkáàfù mọ́ kò lè ṣe àfikárì mọ́ kò lè ṣàdúrà mọ́ gbogbo nǹkan ló ti dópin fún un tẹ́ bá ti lè jáde òkú kankan ò lè débi ẹ̀ bá ti dòkú ò lè débi ibi ọ̀bùn mọ́ ni ọ̀ wà ń tiẹ̀ àti tójú ẹ̀ bá ń rí mẹ́rin dáadáa àtàyè dá tó bá ń rí ẹlẹ́ẹ̀kejì òun ni bọ́dì yìí wa skeleton lásán lóhun ẹ̀mí bẹ́ẹ̀nbẹ́ẹ̀ la fi ń pè bọ́dì tẹ́lẹ̀ bá ti yẹ kó mi ti skeleton ó ti di nǹkan tí ò wúlò àjẹlé lásán ni bí igi tí ika ti mú ni tó ti di fùlùfùlù sára tátẹ́gùn làwọn afẹ́ yóò wúlò rẹ̀ ni tẹ́lẹ̀ bá ń bẹ lára bọ́dì yìí ń ṣiṣẹ́ egun ọmọ ṣiṣẹ́ ẹ̀rọ ọmọ ṣiṣẹ́ ẹ̀jẹ̀ ọmọ ṣiṣẹ́ omi ara ọmọ ṣiṣẹ́ ìṣàn ọmọ ṣiṣẹ́ ẹ̀yìn ọmọ ṣiṣẹ́ àwọn ọmọ ṣiṣẹ́ ojú ọmọ ṣiṣẹ́ etí ọmọ ṣiṣẹ́ gbogbo àwọn oríkèé ọmọ ṣiṣẹ́ tó pẹ́ mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun ló gẹ́gẹ́ bíi bọ́dì ọkọ̀ ẹ́ńjìnì ẹ̀mí tí ń bẹ nínú bọ́dì ọkọ̀ lélẹ́yìn tábà tí o sọ ẹ́ńjìnì kalẹ̀ lára bọ́dì bó o sọ kí bọ́dì yẹn fáìn tó bó o ti wò sọ́ǹgì tó bọ́dì yẹn ò ní lè mú ìfòlójú kan náà mà ẹ fi ọkọ̀ sí àpèjúwe rẹ o kò ní lè kó lójú kan náà tába ti yọ ẹ́ńjìn kó nù ẹ̀ tába ti yọ ẹ̀mí kó nù ara ti di bọ́lọ̀ gidi kalẹ̀ kò ní lè àdìdì fúnra ẹ̀ mọ́ kò ní lè gbápá kò ní lè gbẹ́sẹ̀ mọ́ àti ẹ̀mí àti bọ́dì tó ń kọ́ńpẹ́sì àìmọye nǹkan tí ń bẹ lára ẹ̀ tó kọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan sínú gbogbo ẹ̀ pátá amanatun indi Allah subhanahu wa ta'ala ni àmọ́ trọ́ọ̀sì ni gbàsípamọ́ ni látọ̀dọ̀ Ọlọ́run fún mi àtẹ̀yìn ẹni tó ní lọ́yà wà lò ká lò fúngbà díẹ̀ ká padà kó mi ká lò fúngbà díẹ̀ kó padà mọ̀jẹ̀ tiwa ká kó mi tá a wà yìí ká lọ bọ ara mọ́lẹ̀ ká dẹ̀ mi padà síbẹ̀ káwọn béèrè òde wọn bí alẹ́ rè béèrè ká yege ìbéèrè ká máa gbádùn kulẹ̀ láti jọ́ náà lọ tí ìdàlùkẹ́ àmà tí ìdíjọ́ tí wọ́n gbé àdìde ká sì ṣírò ṣẹ́ ká jábọ̀ ṣẹ́ wa gbogbo àwọn tí wọ́n ṣẹlẹ̀ ń jẹ́ ọ̀dájọ́ táwọn afáàmà ń kọ sínú àwọn tírà tó ń pè musammalatu yawmil qiyamah àwọn nǹkan tó kójọ sínú ọjọ́ ìdájọ́ kó ṣẹlẹ̀ lórí wa lẹ́yìn ìgbà bá dìde nù sáré tá a bá ti rí kọjá àwọn nǹkan yẹn tátàwọn àfa tó ṣe tíra tó ń jẹ́ tafsitul aqdi sàmìyà nǹkan mẹ́rin alọ́kọ pé yóò ṣẹlẹ̀ ń jẹ́ ìdájọ́ àwọn afáàmì náà máa ń kọ oríṣiríṣi nǹkan míì
sọ pé gbogbo ẹ̀ ń padà forísọ ogun kankan náà ni táwọn kẹ́ bá ti rí kọjá lórí wa tán káwọ àlùjánnà lọ lókun inṣàlá tí wọ́n bá jẹ́ mùmínì tá a kọjá lórí àwọn kan tán tí wọ́n bá jẹ́ kèfèrí káwọ ọ̀nà lókun lẹ́yìn ìgbà náà tá à ń bẹ ọlọ́nkọ́ lọ́n sí wa lọ́mọ náà. èyí tí mò ń sọ̀rọ̀ yìí lórí ni pé ìkíní kejì ti ń bẹ lára wa nǹkan gbàfipamọ́ ìyá ni lónìí wọ́n yá wa lónìí wọ́n fún wa lónìí olówó rẹ̀ gangan òun lẹ́tọ̀ọ́ sí kó gbà kúrò lọ́dọ̀ wa nígbàkigbà tó wọ́n fẹ́ gbà ó lẹ́tọ̀ọ́ sí kó sì darí wa síbi tí bá ń fẹ́ pẹ̀lú tó yá wa lò ẹ̀ ń bá ní nǹkan ló lọ́rọ̀ ló láṣẹ lórí nǹkan tó ní ọlọ́run ló ní nǹkan tí à ń lò yìí ẹni tó ní ìlọ́láṣẹ lórí rẹ̀ pé bí ẹ ṣe ṣeré ẹ má ṣe báyìí ẹ má lò báyìí tá a bá lò síbi tí ń fẹ́ yóò kí a káre yóò kí a kó oríire a sì dánwò ayege nu a padà bọ́ sínú gbádùn míì tí ó ju eléyìí lọ tá a bá lò síbi tí ò fẹ́ a dára wa lẹ́bi níjọ́ tó ní nǹkan bá béèrè rẹ̀ padà tó dá wa padà síwájú rẹ̀ pé wá jábọ̀ bá a ṣe lò sí ní ayé wa èyí padà sábàmọ́ náà ni pé ntí wọ́n yá mi lò mi ò lóore kọ́lọ́ mọ́jà kí n yọ ṣẹlẹ̀ sí mi àtẹ̀yìn torí ẹ̀ ló fi jẹ́ yí pé ẹ̀mí gbogbo alamọ bọ́lọ̀ ṣe ń sọ̀rọ̀ lórí ẹ̀ nínú Al-Qur'anu Karim kì í ṣe ń tọ́pamọ́ rárá ni ìbẹ̀rẹ̀ Suratu Nisa ti sí Quran chapter 4 verse 1 sura kẹrin àsìkò tí mo ní kéré ìní ṣe ẹjọ́ tọ́pọ̀ mbẹ́rẹ̀ sura kẹrin Al-Qur'anu Karim àyà àkọ́kọ́ rẹ̀ ọlọ́run sọ̀rọ̀ ẹ̀mí mẹ́ nípa dídáwà látara min nafsin wahidatin wa khalaqa minha zawjaha wa batha minhuma rijalan kathiran wa nisaa dídáwà látara ẹ̀mí ẹ̀yọ kan oṣù tìlúwà náà mọ̀pá ádámù ní sọ̀rọ̀ rẹ̀ aleyhi salam ìyàwó rẹ̀ Hawa olóṣọ̀bẹ̀ sí kejì pé òun yọ ìyàwó rẹ̀ jáde látara méjèèjì lọ́pọ̀lọpọ̀ èèyàn ti lórí rẹ̀ ayé inú sọ́tò Shams wa Shamsi wa duhaha sura ti buhama bí ọmọ wúro ni tí í ṣe sura ẹlẹ́ẹ̀kejìléláàádọ́rùn Quran chapter 92. wa ma sawwaha wa nafsin wa ma sawwaha òun fi ẹ̀mí inú tó fi ń búra wa Shamsi wa duhaha wal qamari idha talaha ọwọ́ adìdí wa nafsin wa ma sawwaha bí ẹ̀mí àtọ́bátọ́ dẹ́ ẹ̀mí yẹn dá òun fi ẹ̀mí tó ń dá òun fi búra àtọwọ́ ọlọ́ọ̀bá tó ń dẹ́mi yẹn dá tó fún àwọn afọ́nítàfà sí sọ pé máa bẹ̀ máa ní tó gbé àlàákìlù ní sọ̀rọ̀ rẹ̀ wà máa sàwáhà ní bẹ́ẹ̀ kì í sí máa ní ṣùgbọ́n bí máa ní máa ní ìtumọ̀ máa ló gbé sínú àti ẹni tó dáadáa tó dẹ́ ẹ̀mí yẹn dá ọlọ́run fi ẹ̀mí ìfi ń búra tásìsì fi nǹkan kan búra báyìí ó ti di tààdúrà tẹ̀sílẹ̀ fún nǹkan náà ìgbé nǹkan yẹn tóbi òfin ní yí àpàlẹ́ òun nìkan yẹn dáhùn nígbà tó tọ́ fún Ọlọ́run subhanahu wa ta'ala kò fi ohunkóhun lóhun tó dákẹ́ búra tí ọ̀tọ̀ fún ẹ̀dá ọmọ ẹ̀dẹ́ ní àtàwọn ẹ̀dá míì tábà tó máa ń ṣèbúra bíi tèèyàn káfí nǹkan bí ìbúra ẹ̀tọ́ sọlọ́wọ́ bá tó dá gbogbo nǹkan ọ̀tọ̀ fún Ọlọ́run kò fi nǹkan bá fẹ́ lóhun tó dákẹ́ búra tó bá fi nǹkan kan búra ó fi gbé nǹkan yẹn tóbi ó fi fọlá pàlẹ́ àti ìtóbi ni iyì ló fi fọ́n kọ̀tọ́ fún ẹ̀dá kó fi nǹkan ní ìbúra àtọ̀sọ́ba tó dá gbogbo ẹ̀dá láti fi búra man kana halifan falyahlif billahi aw liyasmut ẹ̀ ń bá fẹ́ búra ọlọ́ọ̀ni kì í búra ètò ìbá fífi nǹkan ní ìbúra kọ́ ya dákẹ́ ẹnu ẹ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ló sọ bẹ́ẹ̀ eléyìí ni ó máa sọ fún mi àtẹ̀yìn pé ọ̀dọ̀wọ́ wa láti mójútó nǹkan gbàfipamọ́ Ọlọ́run tí í ṣe mi ọmọ ẹ̀dẹ́nìyà tí ń bẹ lọ́dọ̀ wa àwa tí wọ́n fún sọ àwa tí wọ́n fún lò fúngbà díẹ̀ wọ́n fún àlò fúngbà díẹ̀ kọ́dà bàbá láǹfààní pọ́lọ́lẹ́mi oògùn láyé tábàlù gbọ́ ọdún láyé ti ṣe 200 years ìgbà díẹ̀ náà la lò nínú gbàtà á lò gẹ̀bí èèyàn tí ẹ̀ bá lo ìgbà ọdún láyé àsìkò tá a wà yìí ẹ̀mí ẹ̀ gàn pọ̀ ìgbà ọdún sẹ́nìkà bá láǹfààní kó lò láyé tá a wà nù rẹ̀ yìí lásìkò tá a wà yìí àwọn kan ti lọ ẹgbẹ̀rún ọdún lé kọjá o àwọn ẹlẹgbẹ̀rún ọdún ọlọ́gbọ̀rún mẹ́sàn-án ọdún ọgọ́rùn ọdún méje ti rí kọjá o ṣùgbọ́n nígbà táwa wà inú àlèmọ́ ìtàn ní ọ̀sọ̀là tẹ́mi ẹnìkan bẹ́ẹ̀ ibùdó ìgbà ọdún láyé kó tó kú
ìgbà tó lóun láyé bó ti di oògùn tó lójú àwọn táwọn ayé lọ lónìí kékeré nínú ìgbà tí ó lò gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ ènìyàn lábẹ́ẹ̀lẹ̀ nù sáré kékeré nínú ìgbà tí ó lò ń gbà bá dìde kó lábẹ́ẹ̀lẹ̀ tí ó jẹ́ gbà gbére ìmọ̀lálùjẹ́ náà kọ́lọ́ ń jẹ́ tí wọ́n jẹ́ bẹ́ẹ̀ àbíkọ́jẹ́ nù ná waliyadhu billah kọ́lọ́ ń kọ́ sọ à ń bẹ̀. torí òfin jẹ́ pé ẹ̀mí ti ń bẹ lára wa ẹ̀mí tá a gbọ́dọ̀ sọ lónìí ọlọ́run ló ní ọlọ́run tó níye ni ó dìtámì ibi tá a lò sí àsìkò tá a lò ìgbà tí ó kú ò lára wa tó pé ìgbà tí ó dá wa tí ó fẹ̀mí sí ala àfẹ́ kan mọ́ o àwa kọ́ lọ sọ fún pé sèmi léèyàn sèmi lábẹ̀mí mọ̀jẹ̀ ń kú jọ̀ ń bá dáyé àwa kọ́ lọ sọ o ọlọ́run ló ṣe wá bẹ́ẹ̀ tó fẹ̀mí sí ala tó ní kó gbòdì ibi tó gbòdì yìí o òun náà ló ní lílò rẹ̀ gbígbà rẹ̀ nígbàkigbà tó fẹ́ gbà òun ló ní o ọwọ́ ẹ̀ lọ́wọ́ níbẹ̀rẹ̀ nínú suratu Tawbah tí ṣe sura kẹsàn al-Qur'anul Karim àyà 111 Quran chapter 9 verse 111 nígbà tó lọ́n tọ́lá ẹ̀gá ń sọ̀rọ̀ nípa ẹ̀mí àti dúkìá tá a ní àti nílò rẹ̀ fún wọn ọlọ́ọ̀ba oni inna Allah ashtara minal mu'minina anfusahum wa amwalahum bi anna lahum janna òun ọlọ́ọ̀ba òun ọ̀ra ẹ̀mí wa àti dúkìá wa lọ́wọ́ wa ìsítárọ̀ lólò ìpàsípàrọ̀ nu ìgbà ẹ̀mí yín ìgbà dúkìá yín bi anna lahum janna ìwà fi àlùjánnà pàrọ̀ rẹ̀ fún yín ibo la fẹ́ lò sí ọwọ́ aṣọ nínú àyà náà ní kìí sáyà mi àyà tó gbọ́n ni mo kàn fi àwọn àyà yẹn ṣe ìbẹ̀rẹ̀ pé kí n fi sọ fún wa pé ẹni tó dá wa tó dẹ́ ẹ̀mí fún wa tó dára fún wa òun ló ní òun ló lè gbà nígbàkigbà tó bá fẹ́ gbà àti ibi tó bá ti fẹ́ gbà àtàsìkò tó bá fẹ́ gbà sí òun ló ní èmi kọ́ ni mo ní tèmi ìwọ kọ́ ló ní tiẹ̀ náà ẹni tó ní òun là ń sọ̀rọ̀ rẹ̀ pé ká kọ́nú ẹ̀ mọ́ lílu ẹ̀mí ìyẹn ní kakọ́ ọlọ́run tó lára ga ọjà àmà nínú Al-Qur'anul Karim nínú àwọn sura tó pọ̀ nínú Qur'an ní ti máa ń sọ ọ̀rọ̀ ní pé tásìkò tó ń bulẹ̀ fún abató kò sí nǹkan kan tí ó dìlé wa tí ó lọ wa lára nílé ayé tá a fi lo àsìkò díẹ̀ kọjá àgbà tó ń bulẹ̀ fún wa kò sì sí nǹkan kan tígbà tó ń bulẹ̀ fún ọba tí ì tó lè mú a kúrò lórí ilé ayé máa bọ̀ lálẹ́ kìyàmá lẹ́yìn pásìkò tó ń bulẹ̀ fún àwọn tó ọlọ́run sọ bẹ́ẹ̀ púpọ̀ nínú Al-Qur'anul Karim ìkan nínú àwọn súwárù tó ti sọ onísọ́tù Yunus wa tí í ṣe súrà kẹwàá Al-Qur'anul Karim àyà ìkọkàndínláàdọ́ta rẹ̀ likulli ummatin ajal idha jaa ajaluhum la yastakhiruna sa'atan wa la yastaqdimun likulli ummatin ajal gbogbo àlè ọmọ kọ̀ọ̀kan ló nígbà tá a bùlẹ̀ fún tí ó lò. ó ti tún láwọn ẹ wá kíyèsí tí wọ́n kọ sẹ́yìn dákun ẹ̀ mójútó yóò máa dojú tíyàn pé kí gbogbo ẹ̀yin olóyè ńláńlá wọ̀nyí jókòó ti nǹkan kọ́ máa fèjì máa ń lọ́wọ́ báyìí yóò fẹ́ gbé ń kó ní àáfà nìyẹn o kọ́ ló mọ̀ jẹ́ kó láàfà o. gbogbo ẹnì kọ̀ọ̀kan àlùmọ́ kọ̀ọ̀kan ló ní bàtà àti bùlẹ̀ fún un tí bàtà àbúlẹ̀ fún mìíràn bá ti tó èyí ó kú òní ayé tá a wà yìí la yastakhiruna sa'atan wa la yastaqdimun èyí tó lè lọ́ọ̀yàn lára fún àsìkò tìǹtìǹ kàsí lẹ́yìn ìgbà tó ń bá bùlẹ̀ fún yàn lọ́ọ̀ ní òsì èyí kankan tó fi lè mú yàn kú ò láyé kásìkò tá a bùlẹ̀ fún tó ọ̀lọ́ ní òsì. ìyá ọmọ tèmi àtẹ̀yìn ńlá kéèsì pé ọwọ́ Ọlọ́run la wà yẹnyẹn òun ló ní wá tán yẹnyẹn ìfẹ́ rẹ̀ ní ká fi ẹ̀mí àtara wa ṣe o ká má ṣe tí ọ̀fẹ́ ẹ̀mí tábà ní kí n máa sọ̀rọ̀ lórí ẹ̀ ń kàlá kéèsì lọ sínú tíra kan tí yóò wúlò púpọ̀ fún àwọn nǹkan tá a bá fẹ́ mọ̀ nípa ẹ̀mí ẹ jẹ́ n sọ tíra méjì tí yóò wúlò púpọ̀ fún tá a bá fẹ́ mọ̀ nípa ẹ̀mí tọ́wọ́ ọ̀tá fẹ́ sọ yìí àsìkò tí mo ní kéré pọ̀ ọ̀rọ̀ wákàtí kan àti ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún yìí sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ yóò tó ń bẹ́ẹ̀ lẹ́yìn. kọ́dà yìí yóò fi léyìn oṣù mọ̀kọ́ dìmọ̀ ní ọ̀rọ̀ síwájú ni
ṣùgbọ́n àlèmọ́jọ́ sorókùn àwọn náà rí pé gbogbo alápẹ́ àtó dé aago mẹ́rin lọ́yẹ kí wàá sọ bẹ̀rẹ̀ aago mọ́kànlá kọjá la tó bẹ̀rẹ̀ wákàtí kan ti short ní wàá sọ̀tọ̀ ẹ̀ka lò ó lé díẹ̀ so yóò máa fẹ́ ti ntaasọ̀ ni. tí a ti ń jẹ́ Igasatul Lahafan ní Masajidi Shaitan Ibn Qayyim al-Jawziyya kọ́lọ́mbà àfọ̀mọ́kẹ́ wọn tí a yẹn láti page 1 rẹ̀ dé last page rẹ̀ láti ojú ewé kẹ́ni dé síbi tó parí sí ewé tí bẹ́ẹ̀ lé ní ẹgbẹ̀rún ó lé igba ewé ó lé ní 1200 pages mẹ́nu tí a ti mọ̀ dárúkọ ọ̀hún láti bẹ̀rẹ̀ dópin rẹ̀ kò sí nǹkan kan bẹ̀ tó kọjá ọ̀rọ̀ ẹ̀mí wa yìí àti ipa tí èṣù ń kó lórí wa láti jèrè wa ká jẹ́ ọmọ náà ká jẹ́ ntọ́lọ́ ọmọ bínú sí kọ́lọ̀ ńlá wa ń bẹ̀ dípò ká jẹ́ olólùfẹ́ ọlọ́run ọ̀rẹ́ ọlọ́run tó jẹ́ mọ́ àlùjánnà. àwọn ọ̀nà tí wọ́n ń gbà láti darí ọmọ èèyàn sọ́nà ibi tọ́lọ̀ ọ̀fẹ́ yìí téèyàn ó fi dẹni àbámọ̀ gbére lálùkẹ́ àmà òun ọkọ̀ tíra ìlú lórí láti ewé kìnìún ìwé parí rẹ̀ gbogbo tí mọ́bẹ̀lú wúlò fọmọ ẹ̀dẹ́ ènìyàn. tíra àtàfà rẹ̀ nínú Majmu' Fatawa Sheikh Ahmad bin Taymiyyah rahimahullah ta'ala volume 10 rẹ̀ al-Mujalladul Ashir volume 10 Majmu' Fatawa òní tó kò ní ilmu suluk suluku bẹ́ẹ̀ kì í sojú ọ̀nà tilé ayé man salaka tariqan yẹtalimuso fi ilman kì í ṣe suluku ti eléyìí suluku ẹni tó fẹ́ bọ́lọ̀ ń pàdé eré nǹkan wo ni ó ṣe tí èyí bọ́lọ̀ ń pàdé eré òní suluku ti bẹ́ẹ̀ bí ilmu suluk. Mujalladu yẹn volume yẹn nínú Fatawa Ibn Taymiyyah nínú volume tí kò sí volume kan tó já sádànù fẹ́ ń bá ní farabalẹ̀ tí yẹ kọ̀rọ̀ tó ní ẹ̀rí pẹ̀lú al-Kitabu wa Sunnah kò sí mujalladu kanu Majmu' Fatawa Ibn Taymiyyah tó já sádànù ẹ̀ ń bá ní farabalẹ̀ tó nífẹ̀ẹ́ sí al-Kitabu wa Sunnah ju ọ̀rọ̀ ìlànà lọ kò sí ẹ̀mú bẹ̀ tí sọ́nà ṣùgbọ́n mujalladu tá a sọ̀rọ̀ ẹ̀nàwó volume 10 yìí ó ní ìbátan pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀mí púpọ̀ iṣẹ́ àṣelà iṣẹ́ tí yẹn ṣe ti fi parẹ́ ní tá a ṣe tá a fi rí yọnu ọlọ́run tá a fi rí kẹrẹ̀ láyé àtìlẹ́yìn kẹrin tá a fi rí àlùjánnà wọ̀ àwọn ọ̀nà tẹ́ ká tọ̀ táwọn aṣíwájú tọ̀ òun ni wọ́n sọ síbẹ̀ àwọn àbùkátà sàmù tí a méjèèjì bí yẹn bá ti láǹfààní àti rí wọn méjèèjì ní mẹ́lẹ́ ọjà owó àtìrà ní máa ń ro àwọn èèyàn lójú ọtí àwọn èèyàn lọ́rùn láti ra ń ṣètò lówó ńlá ọtí àwọn èèyàn lọ́rùn láti máa ra káàdì Glo MTN lójoojúmọ́ ìtìsọ̀ láti lójoojúmọ́ ṣùgbọ́n kò tán lọ́rùn láti mú 20,000 àlọ́ ṣọ́ọ̀bù ń tẹ́ra kọlọ́ra tẹ́ra Majmu' Fatawa Ibn Taymiyyah ọ̀nbẹ lọ́jà àbámi between 20 and 25,000 wọ́n ń tà tí ọba tí wọ́n sí ṣùgbọ́n kọ́ táwọn yẹn lọ́nà láti kó wúrú àrùn yẹn recharge card ní Glo MTN Visa nta nífẹ̀ẹ́ sí ntọ́ba wọn ní pọ̀lọ́lá ẹni ntọ́ba wọn ní pọ̀lọ́lá ẹni ẹ̀lú làwọn èèyàn fẹ́ràn ju ọlọ́run wípé àbí òsàn wípé lọ ọlọ́run ṣàánú wa yóò jẹ́ àyípadà síbi ọlọ́run fẹ́ òjíṣẹ́ ìfẹ́ sallallahu alaihi wasallam kásáfàní pẹ̀lú àwọn tírà wọ̀nyí àtàwọn tírà míì tó díìlì pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀mí nítorí pé àsìkò tá a ní ọlẹ́nu àlà kí ló dé tẹ̀mí ni Allahu akbar ẹ̀sẹ̀ àwọn alásìkò ẹ̀yẹ èèyàn mi inú àwọn nǹkan tá a gbọ́dọ̀ lu ẹ̀mí sí òun ni ká ní ètò kọ́ọ̀dù tó jẹ́ ti ṣírìkì a gbọ́dọ̀ lu ẹ̀mí síbi ìgbàgbọ́ nínú òdòdó pọ̀ lọ́wọ́ ẹ̀yìn tí nǹkan mi bá ń bẹ nù báyà rẹ̀ pé lọ́lọ́run ládàáni abọ́ni apani ajíni olóore gbére tíṣe àlùjánnà àtìyọ́nù àti kẹrin bẹ́ẹ̀ oníyàlọ́dọ̀ fáwọn aláìgbọ̀nà alimuntakimu tí ìjà aláìgbọ̀nà níyà táyé àti nínú sáré àti gbangba lókèyàmà àti nínú jahannama ẹ̀ ń bá ní ìtìkọ́ọ̀dù míì tó bá aládìí ọkàn míì sẹ́lò míì yàtọ̀ sọ́lọ́hún lórí àwọn nǹkan díẹ̀ tí mo mẹ́nu báyà àtàwọn tó tó jù lọ àtàwọn tó tó dàbí rẹ̀ òun tó ń ṣe ayé lò ó ṣe ẹ̀mí ẹ̀ lò yóò bọ́lọ̀ ń pàdé lẹ́yìn tó lọ́wọ́ máa bínú sí ni ẹnikẹ́ni nínú owó ọgbọ́dọ̀ gbẹ́ ẹ̀mí wa láyè
kó pè wá lọ síbi ìdorodó pọ̀ mọ́ Ọlọ́run àbí ìṣe kèfèrí àìmoore sọ́lọ́run. Ká má fi ẹ̀mí wálẹ̀ kó pè wá lọ síbi ìdorodó pọ̀ mọ́ Ọlọ́run àti ìṣàìmoore sọ́lọ́run ti ṣe kófù. Ẹnikẹ́ni ò gbọ́dọ̀ gbé ẹ̀mí ẹ̀ láyè kó pè lọ síbi àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tọ́lọ̀ntọ́lá ẹ̀gá náà sọ̀rọ̀ lórí pé èèwọ̀ ni ká má dédìí rẹ̀. Ká má fi ẹ̀mí ilẹ̀ fún ká gbáfà fún kó a darí wa lọ síbi ká máa yáwó èlé. Ká má gbé ẹ̀mí láyè kó darí wa lọ síbi ká máa gbowó àbọ̀tẹ́lẹ̀. Ká má gbé ẹ̀mí láyè lọ síbi ká máa ṣe jàǹbá lẹ́nu iṣẹ́ wa fáwọn èèyàn tí wọ́n wá bùkátà sí wa níbi iṣẹ́. Ká má gbé ẹ̀mí láyè láti darí wa lọ síbi àbòsí ṣíṣe nílé àbí níta lẹ́nu iṣẹ́ àbí lójú ọ̀nà. Ká má gbé ẹ̀mí láyè rẹ̀. Ká má gbé ẹ̀mí wa láyè bó ti wọ́n mọ́ kó pè wá kó darí wa lọ síbi zìnà ṣíṣe. Ìmọ̀ abọ́ ọmọ ọlọ́mọ sùn ìmọ̀ abọ́ bí olóbìnrin lò pọ̀. Ká má gbé ẹ̀mí láyè rárá. Ká nífẹ̀ẹ́ sí ká fẹ́yàwó kọ́yàwó máa bọ́nu ilé ẹni pé ní olóore owúlò ọjọ́ ẹ̀sìn ju ká máa ṣe ṣìnà lọ. Ká má gbé ẹ̀mí láyè kó pè á lọ síbi ká máa bóra ọkọ ọmọ abórodò ọmọ abóra ká yọnu sí àwọ̀ tó lọ́n dámọ́ wa lára tá a gbé wálé ayé. Ká má gbé ẹ̀mí láyè kó pè á lọ síbi pé a fẹ́ yàwó padà sí pupa òyìnbó òǹkun ara ẹ̀ lọ́dà dúdú kó inú dúdú bí wa yọnu sí bọ́lọ̀ ń ṣe dán tiẹ̀ ń gba lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run sì mọ ibi tó da yín sí àti ibi tí tẹ́ ẹ wà ọmọ tó jẹ yín láwọ̀ kó tó dá wa síbẹ̀ mọ yí àwọ̀ rẹ padà sáwọ̀ míì mọ lu ọṣẹ tí ó yí àwọ̀ padà mọ sọ pé ìwé ògbóra oyin láti kọsẹ̀ tó ń lò ní tone skin rẹ kí ló ń lu ọṣẹ yẹn sí ọṣẹ àbùsọ̀sọ̀ ń bẹ lọ́jà tẹ̀tùmùsọ̀ ń bẹ lọ́jà lux ń bẹ lọ́jà àwọn ọṣẹ mìíràn ń bẹ lọ́jà premier soap ń bẹ lọ́jà èwo lọ lu ọṣẹ tí ó máa mú àwọ̀ rẹ pupa sisi ọsàfẹ́ jẹ́ ní sí àdé ọ̀pàdé ẹ̀ lójú ọ̀rẹ́ tí ò ní bẹ́ẹ̀ mọ̀mọ́ tọ́mọdé mi àkàkẹ́ ni àkàkẹ́ ń jọ̀wọ́ adé pupa. Ẹ má fi ẹ̀mí lẹ́ẹ̀kọ́ darí lọ síbi ìbàjẹ́ táwọn èèyàn ń ṣe lórí ilẹ̀ ayé. Ká má gbé ẹ̀mí wa láyè kó pè wá lọ síbi pé ká máa mú ẹ̀sìn mi mọ́ Islam máa lọ àgbàrá máa lọ orí òkè àgbàlá orí òkè àtàwọn àyè mi ilé òòfà pé bàbá ń wọ́ ọmọ kèfèrí àfi wọ́ ọmọ ń bàbá bímọ tààrà fìmọ̀ létọ́ ọ̀rọ̀ kèfèrí lẹ́yìn òní kì í sọ̀rọ̀ Islam kì í sọ̀rọ̀ mùsùlùmí. Ẹ má gbẹ̀mí láàyè ẹ má gbẹ̀mí láàyè ká sọ fún yẹn pé kéèyàn gbé ọmọ láǹgídì pọ̀n kọ́ bá lè rọmọ bí láyé àbí kó gbé ìgbàlẹ̀ pọ̀n kó lè bímọ láyé àbí ké sẹ́ẹ̀tì kata gbọ́nu Ramadan tí mo sọ nù tafsir etí mi mi gbọ́ njọ́ mo gbọ́ náà mo sì sọ pé kí wọ́n tọ́ ra kọ́ adìẹ kan abo adìẹ kan yóò àgbẹ̀ pọ̀n lẹ́yìn tó bá hàn áyà kan sí la tán wà wálidin wà má wà ládà wọ́n hàn sára àwọn adìẹ méjèèjì obìnrin àgbẹ̀ pọ̀n yóò àgbẹ̀ jáde lọ síta gbangba kọ́mọ̀ ti jó pàwọn èèyàn wọn adìẹ lẹ́yìn o yóò lọ tọba darí adìẹ tọba ké lẹ́yìn rẹ̀ yóò lóyún ru ọmọ pápá kọ lọba ké akọ ọmọ ni yóò fi oyún náà bì pápá bo lọba ké abo ni yóò fi oyún náà bì tí méjèèjì bá ké ìbejì ni yóò bì tọkùnrin tóbi ni yóò bì ọ̀rọ̀ àwọn àáfà ẹlẹ́bọ àwọn kèfèrí ilẹ̀ Yorùbá ni o. Ẹ má fi ẹ̀mí lẹ̀ kó pè á lọ síbi ntọ́nà ọ̀fẹ́ ẹ má gbà fún o ẹ má jẹ́ ṣe ìtọ́nà ọ̀jẹ̀ gàba ìstáhódà lè ṣe ìtọ́nà fa ansam dik